ẹ̀yin ará ilé akíyípẹ́ kú dédé àsìkò yìí. àwa nìyẹn o. ẹ káàbọ̀ sórí ètò wa. àwa nìyẹn. ètò current affairs táwa tún gbé dé. ẹ já fẹ́ wíwọlé lè ní o. káàkiri gbogbo ará ilé pé ẹ káàbọ̀ sórí ètò. ẹ ti ń dùn mọ́ yé ìṣe mọ́. ayé gbẹ̀gbẹ̀. njọ ṣe. ẹ yòó ọ wà bẹ tẹ bá gbọ́ pọ̀ wà bẹ ẹ fún mi lẹ́ran jẹun. no problem Alhaji. mi sáwọn. ọkàn ń fẹ́ kẹ́ fún mi ní ẹran jẹ. mi sáwọn mi yáwọn. ẹ fún mi jíṣẹ́. ok mo yọ sílẹ̀ nígbà tí ojú náà lé ọkàn ti fò. ẹ̀yin aráalé akíyípẹ́ káàbọ̀ sórí ètò. àwa nìyẹn. wọ́n ní bí ìlú bá ń dàrú tàbí tí àárín àwọn èèyàn kan bá ń dàrú ṣé ẹ mọ̀ pé tí èèyàn méjì bá fa ọ̀rọ̀ ẹnìkan náà ló máa ń jẹ̀bi ẹnìkan máa ń jàre. ayé gbẹ̀gbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. àṣírí ọ̀rọ̀ rèé tàbí ká sọ pé ìdí ọ̀rọ̀ rèé. ìdí ọ̀rọ̀ rèé jẹ́ mọ́. dọ̀jọ́ máa kéne nígbà bá ṣe yẹ káyìn àti iná ní ìsìlẹ̀ mọ̀ sọ pé káàlì kàwùsára nìkan ni problem. ìkejì náà kàdé kàwùsára. ọ̀rọ̀ Shehu Jamiu àmì Ọlọ́run. aláìmoore. irọ́ àwọn moore. mo ní ọ̀rọ̀ Shehu Jamiu àmì Ọlọ́run. ok Shehu Jamiu àmì Ọlọ́run. ok ẹni tó sọ̀rọ̀ wọn lè pè láláìmoore. aláìmoore. ẹnìkan wá sọ ọjọ́ kan wọ́n ní kí ló dé tá a fi sọ pé content creator tá a fi dárúkọ onítọ̀. máa sọ fún ọmọ onílọ́jọ́ yẹn àsìkò àti dárúkọ ò tíì tó ni. kò tíì tó ni àwọn èdèdè kúrò ní ìyẹn jáde. a máa ń ronú jinlẹ̀ gbogbo tá a bá ṣe bàbá kan pè wá lọ́jọ́ kan wọ́n ní táwọn like lára wa ayé gbẹgbẹ àwa gan ẹ̀ka fúnra wa láti wọ. a fẹ́ jẹ́ káàsì tó fẹ́ wo nǹkan tá a fẹ́ ká máa dárúkọ máa sàsọdún. a tún lè sáfọ̀rọ̀ yẹn fún onítọ̀. bẹ́ẹ̀ni. náà bàbá yẹn ní táwọn like nípa wa ni pé wọ́n láwọn ò rí pé a máa ń ṣe apology pé káwa sọ pé tá a sọ lánàá ẹ mọ́ bínú àsọ mọ́ pé káwa máa tọrọ apology wọ́n ní tí màá máa ń dùn sí èmi náà máa sọ. ṣe pé ní àwọn sọ̀rọ̀ yẹn ìpè táwọn ò sọ tá a máa sọ pé táàfù wa máa dọ̀bálẹ̀ jọ kìkì pé ẹ̀dá ìṣẹ̀rọ̀ tá a sọ lánàá apá bí ẹ má bínú pa àsọ báyìí o. mo ní pé ẹ máa ń tẹnu bọ́ọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ ibi tá à ń lọ bẹ̀ ni pé ìdí ọ̀rọ̀ ti padà jáde. bẹ́ẹ̀ni. Shehu Jamiu àmì Ọlọ́run wọ́n bá mi sọ ọ̀rọ̀ ní kíkún. Shehu Jamiu àmì Ọlọ́run wọ́n bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ fún mi wípé àwọn mọ̀ pé a kì í sọ̀rọ̀ anyhow wọ́n ní ìdí tó ń fi ní káwọn narrate díẹ̀ fún mi lára nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n mo wá rí i pé etí Shehu Jamiu àmì Ọlọ́run sọ fún mi pẹ̀lú nǹkan tí àáfàá súnà ń sọ. àáfàá súnà aláìmoore. o ṣe aláìmoore. lọ́dọ̀ tèmi. ok ẹ ti wà ìta ètò opinion yín mo like bẹ́ẹ̀ ti gbé. lọ́dọ̀ tèmi aláìmoore ni ẹ wà ní pé màtẹ́yìn náà bá gbọ́rọ̀ kalẹ̀ tán. sọ ma ṣé wọn bá tẹ ti gbọ́ social media yẹn lẹ fi ń jọ̀jẹ̀ bàlá ìmọ̀re. Alhaji tẹ́yìn bá ti wá gbọ́rọ̀ kalẹ̀. ok inú rẹ̀ máa bí pé ọ̀rọ̀ tẹ́ gbé kalẹ̀ yìí o sómoore àbí aláìmoore. èyí sì dá inú tá a bá ti dojú wa bá mi. kí àwọn ẹ ti kàrà ni ẹ jẹ́ àlọ́ sílé iṣẹ́ òye náà mo dùn pé yàtọ̀ yìí ẹ ti lẹ̀ pọ̀. a lẹ̀ pọ̀. mo sì mọ bí ṣe máa ń ṣe yìí ẹ sábà ń fẹ́. bó kẹ́ jẹ́ pé wọ́n yìí kí àwọn àtàwọn studio ni wọ́n lè bá wọn kí àwọn ará lé. ẹ má wọrí oye Prince Ọlámilékan Olówu wọn máa kí. gbogbo ará lé ń kọ́. tó iléeṣẹ́ OEA ní kákí ayé gbẹ̀ngbẹ̀. àwa nìyẹn o. kí ládé tẹ fi wo bí bánà wọn. bánà wa. tó ẹ̀yin ará lé ẹ má gbàgbé ọ̀rọ̀ tí à ń sọ nípa ọ̀rọ̀ iléeṣẹ́ OEA àwọn èèyàn béèrè nípa slot America yẹn ní alpha tẹ bá gbọ́ pé ó ń tán lọ tàbí ó ń kún lọ ó ń tán lọ tàbí ó ń kún lọ ó lè má ju bí ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta tá a máa fi polówó kíní yẹn sí mọ́ àwọn àǹfààní kan tiẹ̀ tó wọlé nípa ìtí yẹn tó jẹ́ new development fún àwọn tó jẹ́ pé wọ́n ti ń tẹ Amẹ́ríkà tipẹ́ tó jẹ́ pé kò bọ̀ sí ẹ lọ fọkàn balẹ̀ fẹ́yìn tó bá jẹ́ pé ẹ wish láti lọ sí Amẹ́ríkà pẹ̀lú ìrọ̀rùn líǹkì kan bẹ ní Ghana bí mo ṣe ń tẹnu mọ́ líǹkì yẹn dẹ̀ ṣú ọ̀gan fẹ́yìn tó bá fẹ́ lọ sí Amẹ́ríkà pẹ̀lú ìrọ̀rùn kò ń ṣe líǹkì àwọn travel agent tí wọ́n gba dọ́kúmẹ́ntì lọ́wọ́ yín o eléyìí ò ní dọ́kúmẹ́ntì kankan nu mo sọ fún pé ṣe mọ̀ pé àwọn Ghana lọ sí World Cup fáwọn tó bá mọ̀ wọn làwọn ti mọ̀ àwọn tí ò dẹ̀ mọ̀ wọn ti mọ̀ náà nìyẹn ẹ dẹ̀ mọ̀ pé Ghana bí làwọn náà wà so láti máa sọ fún pàlẹ́ ìsọjú bẹ́ẹ̀ lọ pé offer tó wà yẹn opportunity ńlá tó jẹ́ pé link yẹn dẹ̀ sure ni ṣùgbọ́n ẹni tí ò bá lówó láti ṣe kó ń tọ̀ máa wulẹ̀ pé kó mọ́ dàbí ọ̀rọ̀ ẹnìkan jò ní ayé gbẹ̀ngbẹ̀ ẹjọ́ sáà mo gbọ́ kí wọ́n lè ran àwọn èèyàn lọ́wọ́ pa mẹ́bàá àràn yẹn lọ́wọ́. mo sọ fún yàrá jẹun ẹ mọ ìyànnà náà dáadáa o àràn yẹn lọ́wọ́ o. listeners yẹn ni mi kò sí ń bẹ́ o. kódà àwa kankan tá a sọ̀rọ̀ yìí tá a bá fẹ́ lọ àsanwó ni so bó ṣe jẹ́ nìyẹn ó sì kọjọ́ mélòó kan kó tó di kó máa close fún ìtẹ̀ bá ní ẹbí tàbí ara tàbí anybody tó wá fẹ́ travel lọ sí America pẹ̀lú Canada gan ìyẹn náà lára àwọn new development tó wà ń bẹ̀ fẹ́kùnrẹ́rẹ́ àlàyé àwọn nọ́mbà wa ló ń ṣòro ní screen yẹn kẹ́ béèrè nípa ẹ̀ tó iléeṣẹ́ OEA Prince Ọlámilékan Olówu wọ́n ní ká bá wọn kí ayé gbẹ̀ngbẹ̀ tọ́lá ayé gbẹ̀ngbẹ̀ ti ń jowú àwọn aráalé. bẹ́ẹ̀ni àwọn ará àfilẹ àfibílẹ àmọ́ kí àwọn aráalé. Prince Ọlámilékan Olówu ní ká kí gbogbo ẹ̀yin oníbàárà wọn. bẹ́ẹ̀ni wọ́n ní gbogbo àìsàn tó bá wà nínú ara yín tẹ́ ẹ ti lo oògùn sí tó dẹ̀ ti lọ wọ́n lọ́lọ́run ò ní jẹ́ ó gbérí mọ́. wọ́n wá ní ká sọ fún gbogbo ẹ̀yin new customer tẹ́ bá ṣe fẹ́ wọlé pé torí pé a ṣe wà nínú April wọ́n ní bonus tàbí ká pè ní bonanza tí wọ́n láwọn ń ṣe fún ti ọdún àjíǹde tá a parí wọ́n ní bonanza yẹn ṣì ń lọ ìparí oṣù yìí ló máa parí so gbogbo ẹ̀yin tẹ́ bá pè wọ́n sí náà ẹ̀dínwó lè máa ra gbogbo àwọn product wọn ẹ̀yin lẹ mọ̀rú nǹkan tí ó ń ṣe yín nínú ara ẹ̀yin lẹ mọ̀rú nǹkan tí ó wà nínú body system yín tẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀ like bó ṣe ń ṣe ẹ̀yin lẹ mọ̀rú àìsàn tàbí àrùn tí ẹ̀ ń kojú tẹ̀dẹ̀ mọ̀ pé kò dùn mọ́ yín nínú nítorí náà iléeṣẹ́ OEA lábẹ́ aláṣẹ Prince Ọlámilékan Olówu wọ́n ní a sọ fún yín pé ẹ̀yẹ ṣáà pé àwọn fún gbogbo nǹkan tó bá ti dàbí àìsàn
tàbí àrùn tàbí nǹkan kan tẹ́ bá ń fi nínú ara yín ó lè jẹ́ nínú egungun ó lè jẹ́ nínú ara ó lè jẹ́ ojú ó lè jẹ́ ibikíbi ní gbogbo ara yín ẹ pè wọ́n iléeṣẹ́ OEA ẹ gbọ́ polówó wọn lẹ́yìn polówó kátẹ́ iwájú lórí ètò òun ló ṣẹ́kù tẹ́ bá dẹ̀ ti gbọ́ polówó wọn tán mo máa fún yín ní fóònù nọ́mbà ẹni tó ní iléeṣẹ́ gangan ẹ̀yin náà lè pè wọ́n ẹ lè bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tí ó bá ṣe yín ẹ kú kalẹ̀. iléeṣẹ́ OEA tún gbé tuntun dòde àwọn náà pé gbogbo ènìyàn ẹ̀mí àbọ̀ àìsàn káìsàn èyí tó lè dé bá ní iléeṣẹ́ OEA ló máa bá ẹ ṣẹ́gun ẹ̀ o nílẹ̀ lọ́kọ̀ lẹ́yìn odi lára ayé tí mọ̀ wọn iléeṣẹ́ OEA #1 ni wọ́n jẹ́ ìtẹ̀wétẹ̀bò oríṣiríṣi oògùn ìbílẹ̀ náà ń gbé jáde fún ìlera fún àǹfààní gbogbo ènìyàn gbogbo products wọn ó wà lóríṣiríṣi àwògbà àrùn ó ṣiṣẹ́ fún gbogbo àrùn èyí tó ń bẹ lára wà ní capsule ó tún wà ní olómi H3 supplement fún ìfúnpá gíga GT12 ìtọ̀ ṣúgà ló ń ṣiṣẹ́ fún abati fún gbogbo ohun tí ó bá jẹ́ á lè digest blood booster àfikún ẹ̀jẹ̀ nínú àgọ́ ara wa CAC 360 ó fọ̀dọ̀ tí ẹ̀jẹ̀ ara jí pépé àtò inú egun ló ń ṣiṣẹ́ fún àròmọ̀lẹ́gùn Anskit ó ṣiṣẹ́ fún cancer Anskit ó ṣiṣẹ́ fún cancer olórí gbogbo wọn ní túdẹ̀ o túdẹ̀ kit ṣàníyò fún gbogbo ogun tó ń bẹ lára spiritual problem ó ti lọ ó yá ẹ̀mí àbọ̀ o ẹ̀mí àbọ̀ o ẹ̀mí àbọ̀ o ẹ̀mí àbọ̀ iléeṣẹ́ OEA ló pè yín ẹ̀mí àbọ̀ o àìsàn káìsàn tó ń bẹ lára ẹ̀mí àbọ̀ tẹ̀ bá ti débẹ̀ ó ti lọ pátápátá ẹ̀mí àbọ̀. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa ní OEA compound along Old Ondo Benin Express Road nítòsí Bena Farm Junction lẹ́gbẹ̀ẹ́ Ogun State College of Health Technology Ilese Ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn telephone +234 915 9579 685 tàbí +234 818 6536 480 OEA àwọn gangan lọ́gá. tó lóòótọ́ ọlọ́run lọ́gá gbogbo wa ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa àwọn product tó jẹ́ ti iléeṣẹ́ OEA ọlọ́run gbà fún wọn gan o ọlọ́run gbà fún wọn iléeṣẹ́ OEA gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣàlàyé fún yín pé ẹ pé ẹni tó jẹ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ gangan wọ́n ní branch kan sí Spain wọ́n dẹ̀ ní branch kan sí United Kingdom head office wọn ló wà ní Ìjẹ̀bú Òde ṣùgbọ́n tẹ́ bá fẹ́ bá ẹni tó ní iléeṣẹ́ gangan sọ̀rọ̀ nọ́mbà tẹ́ lè pè wọ́n sí òun ní +34 603 840 850 +34 603 840 850 +34 603 840 850 ìyẹn nọ́mbà tí ó já sí apá ọ̀dọ̀ aláṣẹ àtolùdarí ti iléeṣẹ́ OEA òun nìyẹn. Akí ìyá gbogbo lé Akí Queen Ginger Angeli ìyá rere àti gbogbo kan tẹ́ bá fi kún fún gbogbo tá a fi kún náà ni. tó ní mo ti arú gbogbo títí tiẹ̀ wá mọ ìmọ̀ tá a ti àfẹ́ sọ mọ́ tó Akí lọ́lí màmá káàbọ̀ sí orí ètò Akí ìyá ẹgbẹ́ wa káàbọ̀ sí orí ètò Akí ìyá rere káàbọ̀ sí orí ètò mo kí Angeli mi káàbọ̀ sórí ètò lọ́lí màmá ẹ kú àmójúbà wa lórí àkọ́tún ètò yín ètò wa current affairs fún ti àsìkò yìí Akí senior prophetess Mama J káàbọ̀ sórí ètò Mr Moses D1 láti France Akí wọn ẹ̀gbọ́n ẹ káàbọ̀ sórí ètò Mr Opeyemi láti Real Madrid ní Spain ẹ káàbọ̀ ọmọ jagun láti Libya ẹlẹ́gbàá àgbà Mr Ayékòótọ́ ẹ káàbọ̀ sórí ètò bákan náà la kí Mrs Taiwo ìyálọ́jà wa láti Republic of Ireland Mrs Florence mọ́mí wa dáadáa Mrs Florence mọ̀mọ́ ní Kenaland Mrs Florence Oyèbánjọ mọ̀mọ́ ní Kenaland láti Nàìjíríà ẹ káàbọ̀ sí orí ètò bákan náà la kí yáàfin Monique Akí pẹ̀lú yèyé atún ayé ṣe ìyáàfin Monique Akí pẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò Akí kí ẹ káàbọ̀ sórí ètò fún ti ẹni adẹ kí mọ́mí wa ìyá pupa Mrs Mudashiru ìyá pupa láti Amẹ́ríkà Akí pé ẹ káàbọ̀ tó a jẹ́ pé báwọn Yorùbá tó ṣe wọlé àmọ́ fi tó yé létí o ayé gbẹ̀gbẹ̀ wọn níbi tá à ń lọ lórí ètò kò jìnnà ṣùgbọ́n dandan ní kẹ́ kọ́kọ́ kí àwọn aráalé káàkiri tó lọ síbi ìwádìí ha ṣé ẹ mọ̀ fẹ́ kí yẹn tẹ́lẹ̀. mo ti rẹ kẹyìn ìpè àyẹ̀wò àbọ̀sọ̀rọ̀ tó ìwà ní kára ni. ẹ kí àwọn aráalé tẹ́lẹ̀ wá sílẹ̀. kábẹ̀rẹ̀ tó wà ní mi ò ṣètò lónìí o akílódà nígbà tẹ́ ní kára tẹ́lẹ̀ kí n máa ṣètò. àwọn aráalé ń kọ́ ẹ káàárọ̀ ẹ jíire akí gbogbo lé pé a kú ọjọ́ tòní o akíwáyé pé ẹ káàárọ̀ akíwáyé pé ẹ káàsán bẹ́ẹ̀ ni akíwáyé pé ẹ káalẹ́ o gbogbo ibi tá a bá wà tí afẹ́mi tó bá ń fẹ́ dé ẹ lẹ́nu iṣẹ́ yín bí wà nílé yín bí wà nínú ìrìn àjò akíwáyé pé a kú ọjọ́ ajé ọjọ́ tòní akíyẹ̀yìn bàbá wa o akíyẹ̀yìn màmá wa akí gbogbo ilé pátápátá o gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n wa gbogbo olólùfẹ́ pátápátá la kí o ẹ̀yin tẹ́ ń gbọ́ lórí rédíò lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń padà wò lórí Facebook wa àtọ́rí YouTube wa kí n pé akọjá ọjọ́ tòní o akíbítírọ̀nù wa o màmá rere akíwá wípé àpò ọjọ́ tòní lẹ́ẹ̀kan sí ojú òní tí wàá láṣẹ Èdùmàrè àtúntìlẹ́ sórí ètò yìí ètò wa ìṣòyìn current affairs ọjọ́ tòní bí ìmọ̀lágbájú lórúkọ tèmi tí gbogbo ẹ̀mọ́ sí ààyè bọ́bọ́ ẹ̀ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. bàbá kan rán mi sí lọ́lí màmá wọ́n ní orúkọ àwọn ní Mr Babatunde wọ́n làwọn ń gbọ́ wa láti Switzerland
wọ́n ní ká bá wọn kí lọ́lí màmá pé wọ́n kú iṣẹ́ takuntakun. Mr. Babatunde láti Switzerland ládùúgbò wa. àdúgbò yìí bàbá lọ́rọ̀ tí bàbá ìlọrọ̀ yìí. Akíwọ̀ wọ́n ní ká bá wọn kí lọ́lí màmá. àwa kí àwọn náà dáadáa látàrí pé wọ́n ní ká bá wọn kí lọ́lí màmá. wọ́n ní gbogbo dáadáa tí lọ́lí màmá ń ṣe pé Ọlọ́run á san wọ́n lẹ́san dáadáa yẹn. wọ́n ṣàdúrà tó pọ̀ gẹ̀ fún lọ́lí màmá. mo ní bẹ́ẹ̀ ṣe ṣàdúrà yẹn automatically o ti lọ sọ́dọ̀ lọ́lí màmá bẹ́ẹ̀. so Mr. Babatunde láti Switzerland mo ti jíṣẹ́ yín fún lọ́lí màmá wọ́n ní kí n bá wọn jíṣẹ́. tó ayé gbẹgbẹ ibi tá a lọ lórí ètò òun náà ni ọ̀rọ̀ àfà súnà. Shehu Jamiu àmì Ọlọ́run wọ́n ní jẹ́ wọ́n ní kàtẹ́ kọ́kọ́ mu láti di orúkọ àfà súnà yẹn gangan ayé gbẹgbẹ wọ́n lórúkọ àfà súnà fúnra rẹ̀ nígbà tí Shehu Jamiu tí wọ́n narrate story yẹn kíkiri mọ́mọ́ jẹ́jú yìí ok mọ̀mọ́ ẹ gẹ̀ẹ́tì wọ́n ní kàkọ́kọ́ mu láti di ọ̀rọ̀ orúkọ àfà súnà fúnra rẹ̀ ìyẹn Shehu Jamiu àmì Ọlọ́run àwọn ni wọ́n narrate story yẹn fún mi wọ́n ní báwọn ṣe ń sọ fún wa láṣẹ láti sọ ṣe ẹgbẹ́ tí yẹn bá wa sọ̀rọ̀ àṣírí ẹ̀rí pé àkíní sọ síta kó má dàbí pé wọ́n bá yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀fi lè ẹ̀fà rí àwa níbi pàǹpá yẹn sọ̀rọ̀ àwa ń rìkọ́dù ẹnìkan ẹni tá a bá fẹ́ rìkọ́dù a máa jẹ́ kó máa fẹ́ rìkọ́dù kẹ wá gbọ́ wa kákan play voice ẹnìkan anyhow nítorí àsọdùn Shehu Jamiu àmì Ọlọ́run wọ́n ní kankan mú láti dorúkọ àfà súnà fúnra rẹ̀ wọ́n nílé àwọn ni wọ́n ti fún láfà súnà àfà súnà tó wulẹ̀ ń lò yẹn wọ́n ní kankan kọ́ mú láti bẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo fẹ́ kẹ́yìn yẹn ṣe sùúrù dáadáa mo kàn fẹ́ narrate ọ̀rọ̀ tí Shehu Jamiu àmì Ọlọ́run sọ àwọn àṣírí ọ̀rọ̀ tó wà nídìí ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ mi ò ní bóyá kẹ́ mọ́ bú àfà súnà o ìyẹn kọ́ ìbíkàfẹ́ narrate story tó ṣẹlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ló yẹ káfa súnà ò sọ síta tí ò sọ nínú ìgbà tó ń sọ tó ń sọ bóyá wàá rò pé tó ń bá sọ àwọn èèyàn máa bú pé àwọn náà gbọ́ nǹkan tó ń sọ fúnra ẹ̀ ó fẹ́ dàbí kọ́rọ̀ jẹ́ 100 kó kàn ra sọ 5 so 95% tí ò sọ yẹn òun ni Shehu Jamiu àmì Ọlọ́run ni wọ́n gbé jáde. bóyá kò fi wẹ̀. mo rò bẹ́ẹ̀ ok wọ́n nílò orúkọ àfa súnà yẹn sìn wọ́n nílé àwọn làwọn ti sọ lórúkọ yẹn kákọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. ìyẹn di ní. ṣẹ́ẹ̀dẹ̀ pariwo tí àfa súnà ń pa ni pé tí nǹkan bá ṣe òun kí wọ́n mú King Saheed Òṣùpá àti Shehu Jamiu àmì Ọlọ́run etí àfa súnà tẹnu mọ́ nìyẹn ìgbà tó tiẹ̀ náírà títí King Saheed Òṣùpá tí wọ́n tiẹ̀ ṣiṣẹ́ díẹ̀ látàrí kó sọ pé Òṣùpá ló máa ń ràn kó ló máa bú gbogbo àwọn èèyàn gbogbo ẹni tó bá ti fẹ́ bú Òṣùpá ló máa ó kó tó play voice note oṣù ẹ mọ̀ kó tiẹ̀ mọ̀ rìkọ́dù voice irú Saheed Òṣùpá yẹn ó jẹ́ ẹ̀ka tó kù díẹ̀ káàtó láti máa rìkọ́dù lóyè bẹ́ẹ̀ náà ó tiẹ̀ proof díẹ̀ bíi ti King Saheed Òṣùpá tó play voice wọn lóòótọ́ ó ti fi ròyìn tí wọ́n jẹ́ àwọn èèyàn Òṣùpá dẹ̀ ti reply pé gbogbo tí ó sọ nípa àwọn yẹn eléyìí tán sọ pa Pasuma wọ́n ní lásìkò táwọn wà lójú ìjà ni wọ́n ní tẹ̀ bá sì wà lójú ìjà èèyàn máa ń sunkún kúrò lójú ogun ni pé so òun kálukú máa wo point wo ni mo lè sọ tí èmi tó máa fi lọ sókè pé so ọ̀rọ̀ ojú ìjà ni point tó sọ yẹn ìyẹn dá dúró bẹ́ẹ̀ náà bó ṣe wá tẹnu mọ́ Shehu Jamiu àmì Ọlọ́run nìkan mú area wo lọ́rọ̀ ti kan Shehu Jamiu àmì Ọlọ́run ó kàn ra mú díẹ̀ bẹ́ẹ̀ ó ní lásìkò ìgbà kan tóun ní kí King Saheed Òṣùpá mú lọ sọ́dọ̀ Alhaji Kọ́lá Olóòtú nìbàdàn ó ní wọ́n làwọn wà lamẹ́ríkà pé táwọn bá dé ìgbà tí wọ́n fi máa dé láti Amẹ́ríkà ìjà bàbá Gébú àti Adé tí Olóòtú sọ ó ti ṣẹlẹ̀ so ìjà ti wà láàrin wọn Olóṣùpá náà ló tí òun kó lọ́mọ bú Kọ́lá Olóòtú gbà yẹn pé bó ṣe wá bú Kọ́lá Olóòtú tán ni ètò nǹkan rí i pé Shehu Jamiu àmì Ọlọ́run wọ́n kàn pé ẹnìkan tó jẹ́ pé onítọ̀hún gẹ́gẹ́ ní fóun lóúnjẹ tí ò bá sí onítọ̀hún kò sí òun Shehu Jamiu àmì Ọlọ́run ṣe wàá tan ìmọ́lẹ̀ irú ẹni tẹ́ni yẹn gangan jẹ́ wọ́n lẹ́ tó ń pè ládàánú rẹ̀ yẹn àwọn wa narrate story bó ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ tí Shehu Jamiu àmì Ọlọ́run ṣàṣẹ òun ni pé ó ní wọ́n pe aláàánú òun ni pé kó mọ́ ṣàánú òun mọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ojú yẹn lọ láti gbà yẹn ọ̀rọ̀ dìjà òun náà padà tú àṣírí ẹ wo voice mo play fún ilé kan òun náà wá padà sọ ọ̀rọ̀ kan òun ò dé play yẹn sórí afẹ́fẹ́ ó dùn mí kẹ́ ẹ máa wíta respect privacy de ẹni pé irú voice yẹn ó yẹ ká play sórí afẹ́fẹ́ bọ̀ torí pé wọn ò ní ká play ẹ̀yẹ wo irú voice tí òun send sí King Saheed Òṣùpá yẹn tí Shehu àmì Ọlọ́run send sáwà ẹ wá dúró ọ̀rọ̀ tó sọ fún Òṣùpá nípa àmì Ọlọ́run now irú voice yẹn bó ṣe tóbi tó yẹn ìgbà tó ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ òun wà play voice yẹn ṣé ẹ̀gbọ́n bó ṣe ń play voice Saheed Òṣùpá pé ibi tó Òṣùpá ti sọ̀rọ̀. torí pé kò lè favour ẹ̀ náà màtún sọ kò favour ẹ̀ ni. ó wá ikú play voice tara tiẹ̀ náà. torí pé kò lè favour ẹ̀. nígbà Shehu Jamiu àmì Ọlọ́run wa gbọ́ wọ́n ní Ajé Quadri wọ́n ní kí n wo voice tó send Òṣùpá nípa àwọn ẹ̀rí kún play fẹ́yìn náà ẹ wà àwọn ọ̀rọ̀ tó sọ ibi tẹ́bi jẹ́ ti ṣe ha nítorí ṣe yóò dá wọ́n ní mi ti gbọ́n kankan Shehu àmì Ọlọ́run wa ní kí n jẹ́ káwọn narrate tó ṣẹlẹ̀ gangan wọ́n ní báwọn ṣe sọ àáfàá súnà ilé àwọn náà ti sọ ayé gbẹ̀ngbẹ̀ ẹ̀yin náà ṣe wọ́n lẹ́lẹ́kejì ń bẹ̀ wọ́n ní ìjẹ́ mo mọ̀ pé ọ̀dọ̀ àwọn ni àáfàá súnà gbé fún odidi ọdún 9 mo ní ṣé àtàfàá súnà ṣe é mọ́ra ní tẹ́lẹ̀ ṣé tẹ́ ẹ̀ sọ ni pé àáfàá súnà sùn ọ̀dọ̀ yín rí wọ́n ní sísòrì báwo wọ́n lọ́kọ́kọ́ gbé ọ̀dọ̀ àwọn fún ọdún 7 wọ́n nígbà tó gbé ọ̀dọ̀ àwọn fún ọdún 7 tán òun àti ìyàwó ẹ̀jọ́ kó papọ̀ padà torí wọ́n ní àwọn làwọn. ilé àmì Ọlọ́run ni wọ́n ti sọ wọ́n ní àáfàá súnà bẹ́ẹ̀ ni ó tún wá gbé ibẹ̀ fún ọdún 9 odidi ọdún 9 Alhaji wọ́n ló tó wá kéré ọdún kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn mò ń ka ní bóyá ọjọ́ 9 lẹ́fẹ̀ẹ́ pè fún mi ní fi fọwọ́ kàkẹ́ ọdún. kódà kò ń ṣe oṣù 9 wọ́n ní mo ní àáfàá súnà gbé ọ̀rọ̀ yìí fọ́dún 9 wọ́n ní kí n jẹ́ káwọn break it down fún mi wọ́n lọ́dún 9 kí n má ti jẹ́ kó yà mí lẹ́nu wọ́n láwọn làwọn fẹ́yàwó fáfá súnà mo ní kábíyèsí Ọlọ́run. ṣé bá àáfàá súnà kan sọ pé ńgbà tó ń ṣe yìí
Òṣùpá organize àwọn kankan mú wá bẹ̀ yìí nígbà tó jẹ́ pé for the first time tẹ́ ríra rí nìyẹn ó dẹ̀ ló máa ń gerun fún yín òun máa wá ṣe home service ó máa ń gerun fún yín wọ́n náà là ń fẹ́ yàwó fún à ń ṣe kò mọ̀ ó dẹ̀ gbọ́dọ̀ àwọn fún ọkọ̀ gbé bẹ́ẹ̀ fọdún méje wọ́n lòun àtìyàwó ẹ̀ wọ́n lọ gbálé wọ́n níbi wáyé wọ́n ja ìjà kan débi pé ìyàwó ẹ̀ sáládà lórí pé after ìgbà yìí lọ́sẹ̀ tó wà lọ ọdún méjì mi. ìyàwó ẹ̀ bá ti padà nù gbà. Irọ́ ẹ̀ mọ́jọ́ pa. àbátí mo gbọ́ gbélé. Irọ́ kọ́ mẹ́kùn bíbélì ni a kò fẹ́. owó fẹ́ pé ẹlẹ́ṣẹ̀ kò ṣe kò ní kọ́ra a bẹ ẹlẹ́ṣẹ̀ lórí gàdá. wọ́n ló gbọ́dọ̀ àwọn fọdún mẹ́sàn-án wọ́n ní à ń ṣèyàwó fún à ń ṣe kò mọ̀ wọ́n ní àáfà súnà gbọ́dọ̀ yín fọdún mẹ́sàn-án kò sọ yẹn mọ́rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ yẹn lórí social media ọkọ̀ ìgbé tó bá ti kú kán mú yín wọ́n ní ẹ̀jẹ̀ yọkan wọ́n ní tó wájú pa bàbá rí bẹ́ẹ̀ wọ́n ní ṣé mo mọ̀ pé pariwo aláàánú òun wọ́n láláàánú ẹ̀ gẹ́gẹ́ tó sọ yẹn aláàánú ẹ̀ náà tó gbọ́dọ̀ àwọn fún 11 months kó tó di pé wọ́n ní gbogbo àtàláàánú ẹ̀ dé wọ́n láláàánú ẹ̀ ọmọ Ṣakí ni wọ́n ló gbọ́dọ̀ àwọn fún 11 months lẹ́kọ̀ọ́ wọ́n ní débi pé gbogbo báyìí kò sí nǹkan kan wọ́n lọ́dọ̀ àwọn náà lòun àtàláàánú rẹ̀ yẹn ti mọ́ra wọn aláàánú ẹ̀ gò tí ní nǹkan kan gbà yẹn wọ́n ní kánṣá fi gbogbo ògo fọ́lọ́run pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ táwọn ṣe fún tán pé wẹ̀ gbogbo ògo ṣá dá padà sọ́dọ̀ Ọlọ́run pé kánṣá kán mọ́ sọ pé bóyá wọn pé àwọn sámọ̀ pé Ọlọ́run gbé aláàánú yẹn Ọlọ́run gbé dìde ẹgẹ́ wọ́n ló pík padà aláàánú yẹn wá lówó gan débi pé aláàánú yẹn ló wá ń ṣàánú àáfàá súnà wọ́n sọ débi pé aláàánú yẹn ó rẹ́ǹtì ilé kan sínú estate kan tí ó jìnnà sáwọn ilé yẹn jẹ́ 2 bedroom wọ́n nínú estate náà láàánú ti padà wá ra ilé ńlá mi wọ́n nílé yẹn ló wá bá àáfàá súnà sanwó ẹ̀ wọ́n níbẹ̀ ló ti ń gbé títí dọ̀la ìbá ṣe sọ̀rọ̀ wọ́n lọ́dọ̀ àwọn náà ló ti máa láàánú yẹn wọ́n ní kí wọ́n wúru voice to send Òṣùpá nípa àwọn tó bá jẹ́ pẹ̀lú òun ni wọ́n láti gbà tí ó dẹ̀ ti dá wà láàrin àwọn àti King Saheed Òṣùpá tán ti yanjú ẹ̀ láàrin ara táwọn àwọn àtàfà súnà ò ríra mọ́ wọ́n ní bó ṣe wá di pé tí nǹkan bá ṣe òun àwọn nìkan mú wọ́n ní ìyẹ̀wò àwọn wọ́n ní bó ṣe ní nǹkan bá ṣe òun kan mú àwọn wọ́n ní ìyẹ̀wò ti ẹ̀dùn àwọn bí ó ṣe ọ̀rọ̀ kan tó sọ pé ẹni tó kọ́kọ́ rán àwọn lọ sí Mọ́kà àwọn bá tiẹ̀ jẹ́ kan tó káwọn tó pàdánù wọ́n ní táwọn bàjẹ́ àfa tó bá jẹ́ pé àwọn dúró tọ́ lóhùn. Ọlọ́run jà sọ̀rọ̀ sọ. wọ́n ní gbogbo ọ̀rọ̀ táfà súnà sọ yìí wọ́n ló dẹ̀ ti go viral lórí íńtánẹ́ẹ̀tì pé ta làwọn fẹ́ pè tán fẹ́ máa rojọ́ fúnlẹ̀ ẹ̀kọ́ kábàáyì tó ayé gbẹ̀ngbẹ̀ mo gbọ́rọ̀ yẹn ó dorí àgbàkodò wọ́n wá ní ká báwọn bí àwọn ará ilé pé pẹ̀lú táfà súnà sọ ń pa àwọn yẹn kò sọ pé òun gbọ́dọ̀ àwọn onífọdún mẹ́sàn-án kò sọ pé ọ̀dọ̀ àwọn lòun ti pàdé aláàánú tó ń sọ kò sọ fáwọn èèyàn pé Saheed Òṣùpá tó lóun ń tẹ̀lé gan tó fi di pé mọ́ gbogbo àwọn èèyàn tó ṣẹ́kù true àwọn náà ló fi mọ̀ Òṣùpá yẹn náà ẹlẹ́gbẹ̀ẹ́ pé gbogbo tó mọ̀ gangan ọ̀dọ̀ àwọn ló ti mọ̀ wọ́n ní ká wá gbọ́ bó ṣe kàn ra brief ẹ̀ tí nǹkan bá ṣe òun kẹ́ ẹ mú Òṣùpá tàmí Ọlọ́run wọ́n làwọn àrò pé kí ni tàwọn nínú gbogbo tá a kà sílẹ̀ aláàánú tó pariwo pé àkàmọ́ bá tiẹ̀ jẹ́ o wọ́n sọ secret fún mi débi pé wọ́n ní aláàánú tó sọ pé ó run down yẹn wọ́n ní business máa run down wọ́n lọ́ máa sọ àṣírí tó fa ìṣubú aláàánú rẹ̀ tó ń sọ yẹn pé kò ń ṣe spiritual problem wọ́n ní ẹni ẹ máa ń dìpẹ̀ láwọn ọjà láti abroad sí Nàìjíríà ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tó máa ń ra ọjà bẹ́yẹn dọ́là ni àwọn máa change wọ́n ní bí dọ́là ṣe fọ́ ní Nàìjíríà wọ́n ní bí gbèsè ti wọlé fáláàánú nìyẹn wọ́n ní bí débi pàwọn àtàláàánú àwọn sì tún jọ ń plan lórí bí ayé tiẹ̀ ó ṣe dìde padà wọ́n ní táàfà súnà sọ wọ́n ló yà wọ́n lẹ́nu o wọ́n láti kí gbogbo àwọn èèyàn kán bá wọn tẹ̀ ká sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí wọ́n ní ká sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí kó tó di pé bóyá lọ ẹja dé iléeṣẹ́ More Farms iléeṣẹ́ More Farms lásán pé wọ́n ń ta ilẹ̀ tó fi ń ṣe nǹkan ọ̀gbìn láti 1 acre lọ sí 2 acres ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe business kẹ́ máa rí cool money ẹ lọ bá wọn dòwò pọ̀ iléeṣẹ́ More Farms ilẹ̀ tẹ́ bá rà lọ́dọ̀ tí ilẹ̀ tí wọ́n ṣe lè tán kọ́lé sí o agriculture ni wọ́n fi ṣe farming ni wọ́n fi ṣe àwọn náà máa bá yín gbé nǹkan sórí ẹ̀ gbogbo èrè oko tó bá dẹ̀ wà ń bẹ̀ tí wọ́n bá ti ń kórè oko yẹn ẹ̀yin náà máa kówó ẹ̀ fún ilẹ̀ yẹn á ṣe máa wà ń bẹ̀ tó bá tásìkò tẹ́lẹ̀ fẹ́ ta lẹ̀ yẹn ẹ lè ta nílòkú mẹ́ta tẹ́ bá lè fẹ́ filẹ̀ yẹn yáwó wọ́n tún ní microfinance bank tẹ́ fi lè yá yín lówó ẹ já gbọ́ polówó wọn à ń padà bọ̀. iléeṣẹ́ More Agrofinance and Investment Limited pẹ̀lú àjọṣepọ̀ More Farms Estates lóní ẹ̀ wá ralẹ̀ o kẹjà nfààní rẹpẹtẹ tí ò lẹ́gbẹ́ o. bẹ́ẹ̀ni o iléeṣẹ́ More Agrofinance and Investment Limited pẹ̀lú àjọṣepọ̀ More Farms Estates ti gbé iṣẹ́ àgbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tó yàtọ̀. More Farms Estates ń talẹ̀ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ ni ilẹ̀ wọn wà ní gbogbo stéètì lórílẹ̀-èdè Nàìjíríà éka by éka ni wọ́n ń ta o. ẹ wá gbọ́ gbogbo àwọn tó bá ralẹ̀ lọ́wọ́ wọn ni wọ́n máa bá dáko sórí ilẹ̀ náà èrè tó bá wá wọlé lórí àwọn nǹkan ọ̀gbìn wọ̀nyí ẹni tó nílẹ̀ ni ó fi ṣèfàjẹ́ tó bá tó tásìkò tẹ́ fẹ́ talẹ̀ yín ẹ láǹfààní àti tà nílọ́po mẹ́ta iye tẹ́ rà tẹ́lẹ̀ bákan náà lẹ́tọ́ lè fi lẹ́yìn yáwó nílé iṣẹ́ More Agrofinance and Investment Limited iṣẹ́ ọ̀gbìn ni wọ́n ṣe níbẹ̀ torí pé iṣẹ́ ọ̀gbìn níṣẹ́ tó lè tètè gbé orílẹ̀-èdè wa gòkè àgbà wọ́n máa bá yín mọ fẹ́ǹsì yíká gbogbo ilẹ̀ yín pẹ̀lú ètò ààbò tó péye kò tán síbẹ̀ o láti ibikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbáyé ẹ ó láǹfààní láti máa wo ilẹ̀ yín ẹ ó láǹfààní láti máa wo ilẹ̀ tẹ́ ní pẹ̀lú iléeṣẹ́ More Farms Estate sórí fóònù yín ó ti ní bí wọ́n ṣe máa bá yín ṣe fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè +447 900 797 863 tàbí +234 909 039 9999 tàbí kẹ́kàn sí wọn lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà 530 Agege Motor Road Ìjàyè Lagos tàbí Èjùlé Àyìngbà Road nípínlẹ̀ Kogi More Farms Estate àti More Agrofinance and Investment Limited kórèdà sí láti máa wo ilẹ̀ tẹ́ ní pẹ̀lú iléeṣẹ́ More Farms Estate sórí fóònù yín ó ti ní bí wọ́n ṣe máa bá yín ṣe fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè +447
+2347900797863 tàbí +23490903999 tàbí kẹ́kàn sí wọn lórí ilé iṣẹ́ wọn tó wà ní nọ́mbà 530 Agege Motor Road Ìjàyè Lagos tàbí Ègùlé Àyìngbà Road nípínlẹ̀ Kogi Mo Farms Estate àti Mo Agrofinance and Investment Limited kórèdà sílẹ̀. tó ayé gbẹ̀ngbẹ̀. yes. ọ̀rọ̀ rẹ o. a kí gbogbo ilé pátápátá. ok àwa nìyẹn ló ń a kí gbogbo alẹ́ kan sí. àwa nìyẹn. Alhaji nígbà tí a bẹ̀rẹ̀ ètò mo nígbà tí a fi yànnà náà ọ̀rọ̀ yìí tán kí n bí ní béèrè Alhaji ọ̀rọ̀ tẹ ẹ̀yìn náà kalẹ̀ yìí. ìbéèrè tẹ́ bí mi ni mi wà láyé báyìí o. àfàsùnà pẹ̀lú gbogbo tẹ gbé kalẹ̀ Alhaji ṣé ẹni tó múre ní abala ìmúre. ṣé pẹ̀lú tí mo yànnà náà. bẹ́ẹ̀ni. ṣé àfàsùnà. àfàsùnà gan mo sọ. tába tiẹ̀ ní kákan wò wáyé bí wàhálà ìmúre lójú. ẹ ṣeun ẹ ti dábìrì mi Alhaji. ọ̀fẹ́ jọ wàhálà ìmúre. Alhaji ọ̀rọ̀ tí a gbé wáyé mi fẹ́ jẹ́ kí gbogbo ilé ká fojú rí pé àrò àfàsùnà la gbé wá pẹ̀lú nǹkan tá a ṣe. ó dé ọ̀rọ̀ yẹn náà wá ó ṣe pàtàkì. ó ṣe pàtàkì èsì mo fẹ́ sọ níbẹ̀ ni pé àìmọye àwọn ẹ̀dá tí wọ́n ń ṣe irú nǹkan tó náà ń ṣe táwọn kan sì ń gbọ́ wa àwọn ló wà lára àwọn tí ó mọ̀ náà wọ́n sókè o tí mo sọ pé táfàsùnà ṣe ò dáa. tí wọ́n gẹ́dẹ̀ burú ju tiẹ̀ lọ tó lọ burú ju tiẹ̀ tó pé tiẹ̀ la rí. ọ̀rọ̀ yé mi ó yé mi. ṣẹwárí ẹ̀kọ́ wà ń bẹ pé àìmọye èèyàn ló jẹ́ pé tí wọ́n gán burú ju tiẹ̀ lọ àwọn náà dẹ̀ wà náà àwọn tí yóò máa bu lọ́wọ́ báyìí. pé àkómọ́re tó ṣe ò dáa. aláṣẹ dẹ̀ rí àfa àmì ọlọ́run ṣé wà mí ọlọ́run. ṣé wà mí ọlọ́run. ṣé mo gbádùn wá sí wọn. kí mo máa gbádùn nìkan mi láìkí kí n máa gbọ́ wá sí wọn mọ́. láìkẹ́ bẹ́ gbọ́ wá sí ṣé wà mí ọlọ́run. ó yẹ kí n sọ lórí rédíò. wá sí tó dùn tí gbogbo yẹn gbádùn. ó lè dùn. ẹ ṣe àlàyé lọ́dọ̀ tèmi di tí iṣẹ́ fi máa gbọ́ wá sí wọn mọ́ ni pé tí n bá ṣọ́ra mo lè ti torí wá sí àmì ọlọ́kìn kan bá ti ṣe muslim. mo gbádùn yẹn. Alájò tó mo sọ. ẹ bá ti rí wàásù ẹ yà sá fún. mo sá fún ni pé ẹni tó ti dé lérè mi mú torí pé wàásù wọn kì í ṣe wàásù tí wọn ní lọ́nà pé wọ́n wà ní ọ̀nà ẹ̀sìn ẹni tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ilé ayé bí ayé ṣe rí làwọn ò gbé kalẹ̀ èyí tó sì ń ṣẹlẹ̀ gangan nìyẹn làwọn sọ ẹ̀sìn tá à ń gbé pé ẹ̀sìn kọ́ nìkan tó ń ṣẹlẹ̀ nílé ayé yìí o bọ̀ bí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ ilé ayé làwọn ò gbé kalẹ̀ ìtẹ̀yìn dẹ́n ṣe tó kú dẹ́gà wọ́n sọ fún tán ètò ìdá wọn sọ mo ṣiṣẹ́ pé kò wí kí n máa gbọ́ wá sí wọn mọ́ kí n ṣe ta ìdá ṣùgbọ́n. ṣe ẹ bá gbọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí o gbọ́ tán wọn ṣé ayé bọ̀ sọ̀rọ̀ yín o. kí n fẹ́ padà di afa sulai. kọ́mọ àdé no Ismaila ìfẹ́ di afa Ismaila mo fẹ́ jẹ́ pé máa wò nìkan ní ma jẹ́ afa Ismaila come to reality látọ̀dọ̀ àmẹ́lọ Alhaji sẹ́rọ̀ ọ̀tá gbé wa Alhaji taba wíwá kó taba wẹ̀rù là ń lọ afa sùn èèyàn búkú ni aláìda èèyàn ni. aláìda bí tó ṣe kù díẹ̀ káàtó. kì í ṣe tẹ́bá ló kù díẹ̀ káàtó a jẹ́ pé 50-50 ni bọ́jẹ́ kẹ́mi sọ 100% èèyàn burúkú ni aláìda èèyàn ni. ẹni tí ó bá jẹ́ pé ó mọ yára láti fèsì ọ̀rọ̀ ni pẹ̀lú gbogbo nǹkan tí àfàsùnà tó ti gbé sọ̀kalẹ̀. ẹ wo voice ẹgbọ́ yẹn. pẹ̀lú gbogbo nǹkan tó ti sọ̀kalẹ̀ lórí social media Alhaji wọ́n rí. ṣé wà ní ọlọ́run. rárá wọ́n kọ́kọ́ rí Saheed Òṣùpá bí èèyàn burúkú wọ́n á dẹ̀ padà rí ṣé àmì ọlọ́run léèyàn burúkú títí báyé sọ̀rọ̀ ara tó ti mọ̀ sọ pé bí àmì ọlọ́run ṣe ń wà bóyá ṣe wá sí tó. àṣeyẹ burúkú báyìí ni. ẹni tó kọ́kọ́ rán wọn lọ Mẹ́kà. wọ́n bá tiẹ̀ jẹ́ ká tó pa wọ́n pa lásán o wọ́n ní wọ́n bá tiẹ̀ jẹ́ ká tó pa ọ̀rọ̀ yẹn ti ó tóbi. Alhaji ó tóbi mo wá fẹ́ wẹ́n tí ó sọ pé ọ̀rọ̀ yẹn ó tóbi. sẹ́ẹ̀rì ó tóbi. nínú voice ẹ̀ tẹ̀ ọkọ̀ play fún mi mo ti mọ̀ pé èèyàn burúkú lẹ́nu yìí. in fact láfikún ọ̀rọ̀ yà yìí kẹ́lẹ́ bá kó ọ̀rọ̀ yìí papọ̀ ṣé àmọ̀ pé tí King Saheed Òṣùpá ti ń bá ronú dáadáa lórí voice note yìí tí àfàsùnà ṣe sí wọn yẹn kò yẹ ká tẹ̀lé voice yẹn ẹbí pé kí ló dé bẹ́ẹ̀ ṣe máa bí mílíọ̀nù ọ̀rọ̀ tó ṣe. Alhaji kí ló dé torí mi gàmọ̀ tẹ́tí fẹ́ sọ. ṣé àmọ̀ pé privacy lóòótọ́ mi ìmọ̀ bóyá ọ̀rọ̀ yìí kò play lè sórí afẹ́fẹ́. bẹ́ẹ̀ni mi ìdẹ̀fẹ́ kó jẹ́ pọ́dọ̀ tiwa wọn ti máa gbọ́ ká máa play. Alhaji tí àwọn àyìnbá pọ̀ wọlé tó wá ní ká play rẹ̀ fún wọn. tàbí tó bá request fún ṣá. Alhaji. èyí tí mo ṣe béèrè bẹ́ẹ̀ ni pé ẹ wo voice note yẹn òun ò play eléyìí jáde fáwọn èèyàn. bẹ́ẹ̀ni. now èyí tí mo fi ní kò yẹ kí King Saheed Òṣùpá tí ò fi ẹ̀kan tẹ̀lé voice note yìí ni pé ó lóun ti mọ̀ pé ọ̀tá wọn ni àmì ọlọ́run jẹ́ tipẹ́tipẹ́ òun ò kàn sọ fún wọn ni. ẹni tó rẹ̀ sọ fún òsín bàjẹ́ òun bá mu. ẹ imagine òun lọ show rẹ̀ ó máa ń fún ẹ lówó. bẹ́ẹ̀ni. olóòdẹ nínú voice note tí àkọ́dé tó gbé ṣe sọ ok káàkiri sọ nǹkan tó sọ sínú voice note fáwọn yẹn kó lè yé wọn ní tó kàn sọ síbẹ̀ ni pé ìgbà tó búkọ́ lólóòtú ṣé ò jàmí àmì ọlọ́run wọn náà wá pé tó jálà nù ẹ pé ẹ máa bọ́ ọmọ ìsọ̀rọ̀ olóòtú tó lọ ń bú yẹn kò dáa o wọ́n nígbà míì yóò gé orí olóńgbò yóò gé sórí olóòtú ìgbà míì yóò gé orí màálù wọ́n ní yóò torí mi ò jẹ́rán fídíò yẹn wọ́n ní bó ṣe bú olóòtú gbà yẹn nìyẹn wọ́n náà wá pé tó jálà nù ẹ pé ẹ kìlọ̀ fún ẹ gbọ́dọ̀ yìí ló máa ń jẹ́ sí dáadáa ó dẹ̀ máa ń gbọ́dọ̀ sí nílẹ̀ nù wọ́n ní tó kàn wá ṣe ni pé ó bá send voice note sí King Saheed Òṣùpá pé wọ́n ní kí n má bàa gbọ́ yọ̀rọ̀ ẹnu ọba ju voice note yẹn sí mi lójú play ẹ̀fẹ́ yìí náà wọ́n ní ètò sọ sínú ẹ̀ ni pé ẹ káàárọ̀ sáà olúfimọ́ sínú ẹ̀rí pọ́nrọ̀ yẹn gàgán
tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Shehu Jamiu àmì Ọlọ́run number 1 nínú àwọn tó wá ṣubú yín ni o ṣe mọ̀ pé lè súnmọ́ wọn ọ̀tá yín ni wọ́n jẹ́ ṣùgbọ́n bí tí òye kóṣùpá ó ti tẹ̀lé ọ̀rọ̀ yẹn ni pé ó wá parí ọ̀rọ̀ yẹn pẹ̀lú wípé mo ti mọ̀ pọ́ta yín ni wọ́n jẹ́ tipẹ́ ṣùgbọ́n tó jẹ́ kí n sọ fún yín lẹ́nìí ni pé Shehu Jamiu àmì Ọlọ́run àwọn náà wá ìṣubú mi wọ́n lọ pe ẹni tó já láàánú mi pé kó lé mi dànù. ibẹ̀ máa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí. ibẹ̀ lẹ́tì mọ́rọ̀ yín. bẹ́ẹ̀ ni Alhaji. ṣé mo tó àwa ta yín jẹ ni. wípé àmì Ọlọ́run látijọ́ tó ti mọ̀ kó sọ. ọ̀tá yín ni tipẹ́tipẹ́. ó lóun ti mọ̀. tó wá jẹ́ pé lóòótọ́ ni àmì Ọlọ́run jọ̀ta sí Saheed Òṣùpá ká ní pé èyí tó ti pa Òṣùpá lára ńkọ́ tó ti mẹ́mi Òṣùpá ṣé wàá máa sọ fún Òṣùpá nínú sáré ká lóòótọ́ ṣé àmì Ọlọ́run ọ̀tá ni wọ́n rí Òṣùpá tọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe Òṣùpá ní jàmbá ó dẹ̀ sọ láti jọ yìí ṣùgbọ́n látàrí ọ̀nà oúnjẹ tiẹ̀ tó dí. ṣé lọ́dọ̀ aláàánú ẹ̀. lọ́dọ̀ aláàánú tiẹ̀. ẹ ṣe kí bóyá oúnjẹ tó dín lójú sọ́jà ni. bẹ́ẹ̀ ni. èmi rò pé bóyá kọ́ mọ̀. ẹ ti ṣe àmì Ọlọ́run pé tó já láàánú tiẹ̀ tẹ́ni kó kìlọ̀ fún bóyá nínú conversation wọn tí ẹ ti kìlọ̀ fún ló ti sọ fún yẹn wípé kẹ́ni kẹ́kẹ́ mọ́ control ohun tó máa ń ṣe bóyá aláìní ló wá sọ wípé èmi nìkan kọ́ pé ṣé àmì Ọlọ́run kan ló ta mí jú sọ̀rọ̀ yìí o pé ká kìlọ̀ fún ọ. kò lè gbọdọ̀ sọ̀rọ̀ pé mi náà tó wá bá. bóyá ìwà tó wá ń wù tí àfáàsùn náà wù kò dùn máa láàánú ẹ̀ nú nìyẹn ò ṣe dá sí mọ́ òun wá lọ wo ọ̀rọ̀ yẹn wípé ṣé àmì Ọlọ́run ló ní pé kí aláàánú kó má dá sóò mọ́ lọ́nà yẹn fi dí látàrí ọ̀nà tó wá dí tí wọ́n fún ní àwọn tó máa ń fún mọ́ ló wá kúkú sọ pé òun ò lọ rojọ́ fún Òṣùpá wípé ẹ wá o pẹ́pẹ́ ti pẹ́pẹ́ o àṣírí kan bẹ tí mo ti mọ̀ ti pẹ́ tí mo sọ fún ibi tó ti kó ba rẹ̀ àṣírí kan tí mo ti mọ̀ ti pẹ́. ó lóun ti mọ̀ ti pẹ́ tẹ́lẹ̀. kálọ̀ tí ẹ lọ gbé kalẹ̀ pé ìyẹ́sọ̀ àti mo sọ fún mi sí o tún jẹ ta o ṣùgbọ́n àti mo ti mọ̀ ti pẹ́ ti pẹ́ káwá rí pé lóòótọ́ ni ṣé àmì Ọlọ́run fẹ́ ṣe Òṣùpá níjàmbá wọ́n ti ṣe níjàmbá ti pẹ́. bẹ́ẹ̀ torí kò sọ láti gbà yẹn ó ní ṣùgbọ́n tó wá jẹ́ kó ń sọ ni pé tí ò bá jẹ́ tábìlì Ọlọ́run ṣe fóun. Alhaji sẹ́rí àfàsùn ní mo sọ pé èèyàn burúkú ni tí pé ibi tó bá ti ń jẹ ní ìsìn lọ́wọ́ báyìí òun ló mọ̀ torí bàtà gbé ọ̀rọ̀ kalẹ̀ àwọn ọ̀rọ̀ kan ṣe ń ṣe mí ní ha pé ń pẹ́ tá à ń sọ yìí ṣé àmì Ọlọ́run ló fún ní àfàsùn náà tó ń jẹ. ìyẹn jẹ́ yọkan. wọn lè dédé fi hàn láfàsùn náà tó máa rí lójú títì o. bẹ́ẹ̀ni wọn ní kíníkà ky yóò kọ àwọn hip hop kan náà ló lò tẹ́lẹ̀. Alhaji ìyẹn ní ìkejì tó kọ́ mi lómi tí ò sọ níta ṣùgbọ́n àwọn ọmọ sọ láti bí káwọn yẹn gbọ́ wípé ó gbélé ṣé àmì Ọlọ́run fún ọdún 9. ẹ wo ìyẹn ó sọ kìíní. kankan pé ìwé ọdún 9 gan ó gbélé ṣé àmì Ọlọ́run fún ọdún 9 yẹn ni pé ṣé àmì Ọlọ́run kì í ṣàlàtà sí ọmọ. wọ́n ní kí wàá wo ìyàwó tó bá ti lọ ọdún 9 lọ́dún yẹn ṣé kò ti di omi àtẹjára. bẹ́ẹ̀ni níyàwó tó tẹ̀ ẹ̀ ti jọ gbé fọdún 9. àwọn sinaf tó wá fẹ́ yàwó fún ọ Alhaji ẹ ti rí bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá bó ṣe máa ń dínà oríire ẹ̀dá mi. àwọn ipasẹ̀ àwọn làwọn lè fi fà fún Òṣùpá ipasẹ̀ àwọn ló fi máa láàánú gangan tó ṣe láàánú. Alhaji tá a bá tiẹ̀ sọ kankan mọ́ Alhaji tá a bá sọ kankan mọ́ bọ́ nípa nǹkan méjì tẹ̀ kọ́kọ́ gbọ́ wípé àwọn náà fún ọ lórúkọ tó ń jẹ́ àfáàsùn náà kí irú àwọn iṣẹ́ àmì Ọlọ́run tó lè fún ọ lórúkọ ìjọ màdúrà tí wọ́n ti ṣe é pé orúkọ tá a fẹ́ fún ẹni kọ́ ló ń jẹ́ kó jẹ́ orúkọ yín pẹ́. ọlọ́dẹ wà gbàdúrà orúkọ náà dẹ̀ wà fly. Alhaji orúkọ ló fly ṣùgbọ́n kò sí ìbùkún ní orúkọ yẹn. kò sí ìbùkún bẹ́ẹ̀. ìbùkún sì bẹ́ẹ̀ Alhaji tí ìbùkún bá wà bẹ́ẹ̀ ebi ò ní máa pa. ibo lè yá wa tó yà sí. Alhaji tẹ́bi ìbàdí ebi tó ń pa wípé oore ti di lọ́dọ̀ olórí òun ló ṣe lọ ṣe nǹkan tó ṣe tó lọ sọ fún Alhaji Saheed Òṣùpá wípé àṣìkò àti mo fẹ́ tún fún yín tó ti wà tipẹ́tipẹ́ o. mo wá bí ṣé àmì Ọlọ́run ni báwo lè ṣe wá rí voice note tó ṣe sóṣùpá wọn lóṣùpá ló send ẹ̀ sáwọn mo wá sọ pé lára kẹ́tẹ́ ìfúnná respect Òṣùpá nìyẹn tóṣùpá bá fẹ́ bínú á fi tó fẹ́ bínú lé lórí á fi hàn yín tó fẹ́ bínú sí báyìí ṣé bóṣùpá ṣe gbá yẹn kò yẹ kóṣùpá fáwọn kápẹ́ yẹn tó jẹ́ pé ó dinú tó fẹ́ dìyẹn sínú wọn lọ wá ipọ́nrọ̀ yẹn dùn Òṣùpá wọn náà dẹ̀ lọ bóṣùpá lé àwọn dẹ̀ jọ yanjú ẹ̀ Òṣùpá gbé àwọn jẹun àwọn dẹ̀ parí ẹ̀ ẹ mọ̀ pé ibi tí èèyàn láméjì bá ti ń sọ̀rọ̀ ẹni tí ò bá ní nǹkan kan òun ò ní síbẹ̀ mọ́ torí pé ẹ mọ̀ ó níbi tó ti ń pàdé ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ̀. Alhaji nínú ọ̀rọ̀ mi ètò bá ń jẹ jáde bẹ́ẹ̀ ẹ mọ̀ bá mi gbà bẹ́ẹ̀ ni àfàsùn èèyàn burúkú ni. ara kan ní dispersion ló ṣe. ní kíni kò sí kan tó jẹ́ dispersion Alhaji èèyàn burúkú ni ó máa jẹ́ Alhaji ó gbélé yẹn fún ọdún 9 ẹni tó gbélé fún ọdún 9 oore tó ṣe yẹn oore bẹ́ẹ̀ pé òun lọ́lọ́run ẹni. òun ò dẹ sọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ ní social media. òun lọ́lọ́run ẹni yẹn tó gbélé fọdún 9 ìyẹn ti fi hàn pé ọdún 9 yẹn gan jíjẹ mímu ẹ ọwọ́ ẹni yẹn ló ti ń jáde. bọ́sẹ̀ wọ́n ní jíjẹ mímu gbogbo ẹ̀ làwọn fún. Alhaji èyí ló máa gbélé yẹn fọdún 9 kí wọ́n máa wò pé nígbà tí ó bá sí èyàn filẹ̀ pẹ̀lú tiẹ̀. wọ́n fẹ́ yàwó fábásù náà. ìtẹ́bi lè fẹ́ yàwó fún a jẹ́ pé jíjẹ mímu ẹ̀ títí tó fi fẹ́ yàwó ọwọ́ ṣé àmì Ọlọ́run ló wà. mo ní máa sọ̀rọ̀ ìjà wọn náà tó ní máa sọ̀rọ̀ wọn ní kí n sọ́jà ní làwọn jọjà àwọn sọ fún mi. ẹ gbọ́dọ̀ sọ torí pé wọ́n ní tá a bá jẹ́ social media person. o gan ṣetán láti fẹ́ ba orúkọ ṣé àmì Ọlọ́run jẹ́ ni. wọ́n ní tó dùn àwọn nìyẹn o. ẹnjọ fẹ́rẹ̀ ta ṣe program sọ pé tí ìbá ṣe pé tọ́lọ̀ ti gbé Alhaji Saheed Òṣùpá dé ni ó ṣetán láti já Alhaji Saheed Òṣùpá bọ́lẹ̀. ó sọ nínú ọ̀rọ̀ kan tó sọ àwọn Òṣùpá tí bá dúrà kìí kò bàjẹ́ mo ní. ẹnìkan kò lè bàjẹ́ kò lè gbé Saheed Òṣùpá kí ló fẹ́ bàjẹ́ lára Òṣùpá àwọn yẹn ti kọjá. Alhaji ọlọ́mọdé àríkò ṣe dáadáa ká má rí ìbínú Ọlọ́run àwọn yẹn ti kọjá. Alhaji gbogbo tá à ń sọ ọmọ láti bẹ̀rẹ̀ ó dùn o Alhaji gbogbo tá à ń sọ ọmọ láti bẹ̀rẹ̀ ó dùn torí pé afáàsùn náà kò mọ̀ pé
ẹyin lóhùn lábẹ́ òfin ìjọba alájí ẹyin lóhùn ṣé bó ṣe ẹyin lóhùn tí ẹ bá fọhùn tó dá jáde lásọ pé ẹyin lóhùn alájí tó bá fọhùn tó dá jáde lásọ pé ẹyin lóhùn ṣùgbọ́n lọ́mọdé àfọ̀kà burúkú jáde tí ó sun adé bèbè correctional center. bèbè ẹ̀wọ̀n alájí àpẹẹlẹ correctional center. program ìjọ Friday aṣọ débi pé afásùn náà sọ pé tí nǹkan kan bá fi ṣe òun kámámi Ọlọ́run wọ́n ní kí wọ́n sọ nǹkan tó ṣe tó fi wá di pé tó di Alájì. kó dàkọ àwọn wọn látẹ̀ntọ́ lọ́nà pa. nínú conversation ìjọ Friday a sọ wípé pẹ̀lú gbogbo tí afásùn náà ti ṣe kalẹ̀ yìí iṣẹ́ tẹ̀yìn ọ̀ràn àwọn supporters Olúfimọ́ àti supporters Paso wọ́n máa ṣe kó mọ̀ lọ táàgò orúkọ ẹni tí ò mọ̀ kankan pa ìrìn àjò ẹ̀ kó mọ̀ lọ táàgò orúkọ ẹ̀ mọ́ Alájì inú tèmi ò wá dùn tí ṣé wà mí Ọlọ́run tó má lè ṣe nǹkan kan fún mi gbọ́dọ̀ pé àwọn yóò support ẹ̀. n bọ̀ tábà lè ṣe nǹkan fún yín. fún mi gbọ́dọ̀ pé tí máa sọ ìgbà tí ìṣe ilẹ̀ ṣe ìwọ tún ní. ẹ̀ka lè ṣe nǹkan kan fún mi inú ìgbà tó lẹ̀ sọ̀rọ̀ kán ní sí pé àwọn kì í ṣe social media kì í ṣe tọ́mọ jáde tọ́mọ sọ̀rọ̀ rárá ibi tí Ọlọ́run gbé ṣé wà mí Ọlọ́run dé kò yẹ ká máa ṣe fídíò máa sọ̀rọ̀ mọ́ bọ́n kankan tó lè ṣe tó lè dùn mọ́ mi inú tó bá lè ṣe èèyàn ní pé máa di àfa Ismaila o ṣùgbọ́n tó bá lè ṣe tó dùn mọ́ mi inú Alájì kí wọ́n ṣáàjì àfa Sunna court. ṣáwọn ìwà ni sọ pé ibà fà ni wọn. àfa ni wọn ṣùgbọ́n ká ní pé ọ̀rọ̀ tóun náà sọ tó bá gbé ṣé wà mí Ọlọ́run ṣubú ńkọ́. ìyẹn ti di adúlíyá nìyẹn. ó ti di adúlíyá yóò wá dadúnyá fún nàbà yìí kí àwọn náà inú Alájì kò sínú ẹ̀ṣẹ̀. bọ̀tẹ̀ kan ṣé pé. ara rẹ̀ sọ pé ẹ̀sìn ò gbà bẹ́ẹ̀ kí wọ́n sún ẹ̀sìn kọ́ torí òní kankan o láti kó àwọn míì náà lọ bí jẹ́ kí wọ́n sọ pé àwọn ẹbí tiẹ̀ náà pọ̀ tán ṣe orúkọ báyìí Alájì tó wá lè jáde tó wá lè sọ wípé ẹ̀ tó kọ́kọ́ ránṣẹ́ àmì Ọlọ́run ní Mẹ́kà wọ́n bá yé ẹ̀jẹ̀ tán wọ́n wá padà nù. ọ̀rọ̀ yẹn kẹnu. Alájì ó kẹnu ó dùn ọ̀rọ̀ ńlá gan. àwọn ẹbí tó kú ti ṣe àwọn máa lọ́wọ́ báyìí pé ọtí mẹ́ta àwọn aṣáfa àṣeṣe wà lọ́wọ́. àṣìbá ṣe ń tẹ̀lé wá sí ṣé wà mí Ọlọ́run aṣáwọn bá àwọn ọlọ́wọ́ bá tẹ̀lé wọn padà nù. ọ̀rọ̀ yẹn tóbi. so tí ṣé wà mí Ọlọ́run tó bá lè ṣe fún mi kò bá dùn mọ́ mi nú kó fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńtẹ́kẹ́tọ̀ lọ bá Alájì. ṣé báwọn kọ́ńtẹ́kẹ́tọ̀ yẹn wọ́n máa fẹ́ mú àṣìṣe kékeré èèyàn káwọn fi boost orúkọ tàwọn. ètò wa máa ń dùn mí ni pé bó ṣe wá máa ń ba tiẹ̀ jẹ́ tó wọn wá kí méèkì. wọn à lè méèkì torí ẹ̀tọ́ lọ́n ti gbà fún tó wá ló fẹ́ ba tiẹ̀ jẹ́ bọ́ọ̀lù wa ṣe fẹ́ méèkì torí ẹ̀ tó ń ba tiẹ̀ jẹ́ yẹn ẹlẹ́dùn tàn àtọ́lọ́run tó dá ìméjèèjì tí ń bínú sí ọ. n tó máa ń yà mí lẹ́nu ní ọ̀rọ̀ wọn ni àyè gbẹ̀ngbẹ̀. ẹlẹ́dùn tàn àtọ́ tó fẹ́ ba tiẹ̀ jẹ́ tí ń bínú sí ọ Alájì mọ̀sùpọ́nì ti wá ní pé gbogbo bí afọ́tún ṣe ń parọ́ tó lórí social media àwọn kan tẹ́ ẹ̀ka kalẹ̀ lónìí tí ṣé wà mí Ọlọ́run sọ fún yín kò sọ jáde rí. ètò yé mi lẹ́nu tó fi mọ́dún voice Òṣùpá yìí. kò sọ jáde rí ó yẹ kó play yẹn náà pé ó dẹ̀ ti fọ̀rọ̀ ní ẹ̀sọ́ ọ̀rẹ́ sínú òkùnkùn. inú òkùnkùn làwọn yẹn wà ọmọ ọ yẹ kó wọn narí ti gbogbo bó ṣe ṣẹlẹ̀ pé torí Alájì ó gbélé wọn fún ọdún mẹ́sàn-án. ó jẹ́ káyọ̀ rí wípé nígbà tí Saheed Òṣùpá wà lò tán ó wá dọ̀mpẹ̀ pé Saheed Òṣùpá lò as instrument ó wá dọ̀mpẹ̀ ọ̀rọ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ Alájì wọn sọ pé tó bá dẹ̀ gbá lò ní gbá bọ̀. wọ́n ní tábàrà ní níṣẹ́ arúgbó yẹ ká fi tọmọ jẹ ni tó bá jẹ́ pé lóòótọ́ bó ṣe sọ pé Alájì Saheed Òṣùpá àwọn náà rán níṣẹ́ tán pé pẹ̀lú báyìí ṣerú nǹkan báyìí kí ló dé tí wò ó fi tọmọ jẹ tó bá jẹ́ Alájì Saheed Òṣùpá ló sọ pé kó mọ bukọ́ lólótù ìwọ́n tó bukọ́ lólótù ṣe kọ́ lótù ṣe gbé bàbẹ́ ìwọ gan dẹ̀rí ló sọ pé fẹ́ mu lóòtù tẹ́lẹ̀. ó dẹ̀ fẹ́ ló fẹ́ mu lóòtù. àmọ́ tó ń sọ ní kó ń wà lóyà. ta ló wà nínú ẹyin tó da tó kọ́ lọ lóòtù ìwọ dẹ̀ ń bú kọ́ lọ lóòtù ó dẹ̀ fẹ́ sóríire ó dẹ̀ fẹ́ gòkè àgbà. ó dẹ̀ ló fẹ́ mọ̀. Alájì wọn sọ pé ẹ tábà kọ́níkà tó ṣe ìka ti wà ní tẹ́lẹ̀ ni o. ẹ méjì àrídìí rí i pé Saheed Òṣùpá ló ń ran níṣẹ́ ìka ti wà ní ọ̀rẹ́dì tẹ́lẹ̀ ni. bóyá iṣẹ́ kó lọ fi tọmọtọmọ jẹ́ ni Òṣùpá ran bóyá ló ń jíṣẹ́ mi ta ló mọ̀. ní gbogbo tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ Afásùnà ló kó bá rẹ̀ òṣèlú jẹ̀bi àwọn tó wá claim ni pé ìfẹ́ tó ó nífẹ̀ẹ́ àníjú tó ní Òṣùpá ìfẹ́ àníjú ó ní tó kó bá ní. ẹ tó fọ nílé ọdún mẹ́sàn-án tó gbé gan. ìfẹ́ àníjú tó ní sí Òṣùpá ló ṣe ń sọ. o nífẹ̀ẹ́ àníjú sí ẹ tó fọ nílé fún 9 years o nífẹ̀ẹ́ àníjú sí yẹn o wá lọ nífẹ̀ẹ́ àníjú sí Saheed Òṣùpá ló fi ń rìkọ́dù ẹ̀. kò ṣe dáadáa ló fi ń rìkọ́dù ẹ̀ ló tún fi ń tún àṣírí ẹ̀dí sí pé wọ́n tún ṣe báyìí Alájì ní tí ó dáa first of all Afásùnà dojú tàwọn àfà Afásùnà wọn dojú ti àwọn àfà. àwọn àfà bẹ́ẹ̀ yà. àwọn àfà torí pé wọ́n máa ń tọ́ka sí wáyé pé gbogbo àfà òdà àwọn tó ń jẹ́ ká tọ́ka sí àwọn àfà sí òdà nìyẹn. irú Afásùnà ẹ̀dá rẹ̀ mọ̀ pé ti ń yàtọ̀. àfà lọ́dún kan tèmi nínú àwẹ̀ sí ni nínú oṣù méjìlá oṣù tọ́lọ́ máa ń gbàdúrà wájú oṣù lámúlánà. bẹ́ẹ̀ ni lámúlánà bẹ́ẹ̀ ni ó yé mi tẹ́ máa ń. Alájì Afásùnà wọn dojú tàwọn àfà torí pé ìtàn ṣe yìí ìrojú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ṣe fi máa wo àwọn àfà. ó yẹ kéèyàn máa fi ẹ̀mí mo rè hàn lábẹ́ bíbá tí wulẹ̀ kó mọ́. Alájì tírú ṣéwàmí Ọlọ́run tí wọn bá wá ràn yàn lọ́wọ́ mọ́ wọn á yín ṣéwàmí Ọlọ́run ò dáa. mo lọ́dún mẹ́sàn-án ṣébò làwọn kalẹ̀ ṣébò làwọn Alájì èyàn fẹ́ sílẹ̀ fún ọdún mẹ́sàn-án òun náà ló ṣe ìyàwó fún un. sọ tó wá kó tó lè sọ ni pé tí nǹkan kan bá ti ṣe ìwọ àmì Ọlọ́run nìkan lọ gbé o. wọ́n sọ kí nìyẹn débi pé torí mo bí wọ́n lè rí mo ní báwo gan làwọn gan ṣe mọ Afásùnà ibi tá a parí ọ̀rọ̀ wá sí nìyẹn. ó lè jẹ́ ìrànlọ́wọ́ lóyún ìyẹn bá lọ bẹ. òun náà ni wọ́n sọ wọ́n ní táìmù kan ó yẹ kí
Afasuna ṣe ẹ jẹ́ kí ni kẹ́ sọ pé ṣe mistake lọ́dọ̀ tí. Alhaji kò ṣe mistake èèyàn burúkú ni Alhaji Alhaji ẹja fọ èèyàn burúkú ni tábàlọ́ ní sẹ́rù èèyàn fi tọmọ jẹ ni èèyàn burúkú ni. mo ní ṣe o báwo lè ṣe mọ Afasuna wọ́n ní táìmù kan bẹ wọ́n ní ìrànlọ́wọ́ làwọn fi mọ̀ tán ṣe fún wọ́n ní táìmù kan bẹ ó fẹ́ fẹ́ nìkan wọ́n láwọn fámìlì ẹni yẹn wọ́n náà wá di Afasuna mọ́lẹ̀ ipe ọmọ wọn tó jóbìnrin ètò tiẹ̀ fi lè rí irú ọkùnrin báyìí tó ń wá wá àwọn gbọ́dọ̀ di ọkùnrin yẹn mọ́lẹ̀ fún mo ní ṣe Dangote ni àwọn oníṣe ọmọ Dangote wọn adé yẹn mọ́lẹ̀ fún mo ní ṣe wọ́n ní àwọn fámìlì obìnrin yẹn. àbọ̀mọ̀tẹ́dọ̀lá ni. báwo lobìnrin yẹn ṣe rí tí wọ́n fi rò pé àfikàn yà di Afasuna mọ́lẹ̀ owó ti jẹ́ kẹ́kẹ́ kó tí wọ́n já Afasuna gbà yìí pé kó má tún lọ o mo ní à ṣé wọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ti rú èmi lójú o ṣé Afasuna fáìn jù ní àwọn abo ẹ̀rìn wọn níbi táwọn lọ náà nìyẹn wọ́n ló fáìn jù lẹ́gbẹ̀ẹ́ ẹni tó fẹ́ fẹ́ yẹn wọ́n láwọn fámìlì obìnrin yẹn ló wá dè mọ́lẹ̀ wọ́n níyẹn náà fi gbé dọ́dọ̀ àwọn báwo ló obìnrin náà ṣe rí tó fi di pé wọ́n de Afasuna mọ́lẹ̀ wọ́n wá ní àràrà lónítọ́ mo ṣe wá ọ̀nà sáà nìkan sọ pé àwọn fámìlì ti obìnrin yẹn wọ́n lóbìnrin yẹn wọ́n gbé àràrà ni tó dẹ̀ ti wọ́n ti ń fẹ́. ó wá jáde àròyé. wọ́n ní tán fi tó fi dọ́dọ̀ àwọn nìyẹn wọ́n fi ṣe tán sáfi já tó fi ní kò ní freedom wọ́n níbi tán ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ló dẹ̀ fọdún mẹ́sàn-án gbé lọ́dọ̀ àwọn. mo ní tó bá dé pa Afasuna fẹ́ sọ̀rọ̀ yẹn tó fẹ́ kó yé ọmọ Nàìjíríà ó yẹ kó ń narrate bí story yẹn ṣe ṣẹlẹ̀. láti bẹ̀rẹ̀. ẹ̀yin èèyàn mo máa ṣe wà mí Ọlọ́run true nǹkan báyìí báyìí. tó tẹ̀ ẹ̀nà kalẹ̀ lónìí Alhaji. ẹyọ kan nínú tí mo sọ yìí òun ọ̀sọ́ jáde. àmì wọn ṣe ha. òun kàn ní wọn lọ mú un bẹ àmì Ọlọ́run àwọn olùkọ́ kan dọ̀bálẹ̀ ọlọ́tàn. ṣe mọ̀ làfà ṣé wà mí Ọlọ́run fi ní pẹ̀tọ́ kí àwọn aráalé kán bá wọn fi ti ayọ̀ gbọ́. Alhaji tí irú àwọn ṣé wà mí Ọlọ́run tó máa ṣe oore fún yẹn mọ́ a tún máa fi ẹ̀sìn bí wọn wípé wọ́n dẹ̀ ń jíṣẹ́ ẹ̀sìn fáwọn èèyàn wọn àdẹ̀ ṣoore ara wọn tó ti ṣoore fún rẹ o tí wọ́n fi bí sún wọn ara wọn tó ti ṣoore fún rẹ tán fi bí sún wọn kí wá ṣe pé wọ́n fi bí sún wọn nìkan wọ́n tún wá ń wá ṣubú wọn tó ti wá ṣe pé wọ́n wá ṣubú ṣé wà mí Ọlọ́run èèyàn dédé jáde lórí social media máa sọ wípé ẹ̀ tó kọ́kọ́ rán wọn ní Mẹ́kà. wọn àpá lásán o wọn kọ́kọ́ bá tiẹ̀ jẹ́ ọkọ̀ bá tiẹ̀ jẹ́ wọn àṣẹ pa. but ká gbọ́dọ̀ yẹn sínú làkàì èèyàn tó kọ́kọ́ rán yẹn ní Mẹ́kà téèyàn lọ kí lèyàn máa rò débi pé jẹ́ wá bá tiẹ̀ jẹ́. jẹ́ wá bá tiẹ̀ jẹ́ Alhaji. mi tó wá bá tiẹ̀ jẹ́ látọ̀jẹ́ tó wá pa. sọ àrọ ṣé wà mí Ọlọ́run ká máa fáìlì Afasuna sí court. wọ́n ní ṣe wọ́n pé kápá àwọn afá mi ni wọ́n á ti ní ká máa nà káàkiri. bẹ́ẹ̀ni torí ẹ̀sùn bá ní lórúkọ jẹ́ ó parọ́ mọ́ ni gbogbo ẹ̀ ló pọ̀. kì í dẹ̀ ṣe wọ́n kékeré ẹ̀ bó ti di mọ́dà bẹ́ẹ̀. Alhaji mọ́dà kèsì lélẹ́yìn. ẹnu téèyàn fi ń wá. mọ́dà kèsì lélẹ́yìn Alhaji. ẹnu téèyàn fi ń bẹ lóǹkan tó fẹ́ jẹ kí á jẹun mo máa in fact mo tó forí ọ̀fẹ́ àsìkò àtàsìkò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí bó ṣe dá wa ń bí. Alhaji Saheed Òṣùpá pèmí máa pè é ẹ̀ka kò lè dàwọn pọ̀ pẹ̀lú Afasuna. ẹ kò ṣùpá ẹ báwọn ẹ tó ní mind so strong ni àwọn tí wọ́n ti yọ nǹkan òun dáyàrí ni. Alhaji tí ò da ò da. torí pé Friday ọ̀tọ̀ ní bí mo ṣe fojú wo ọ̀rọ̀ yìí o. bẹ́ẹ̀ ni sẹ́mi torí báyìí ṣé wà mí Ọlọ́run narrate tí mo sọ pé Dr. Saheed Òṣùpá o tọ́wá níbi tẹ́yìn náà kú sí ẹ̀yin náà tún bẹ̀ ṣe. ṣó ti yé yín. ìwà Afasuna. òun ló jẹ́ ká sọ pé ṣé pé gbogbo ẹ̀sùn tó ti fi kan Òṣùpá ètò máa dùn Òṣùpá jù nísìn ṣé òjì àmì Ọlọ́run wọn gbọ́dọ̀ lọ́fẹ̀ẹ́ press charges Òṣùpá voice lásán tó ń rékọ́dù títí odidi ẹ̀sùn mi nìyẹn ẹ̀dágbà tí irú Òṣùpá àtàmì Ọlọ́run bá wá press ìwọ ṣé ẹ ti mọ àwọn búrẹ́dì kan tó bá jáde gbígbóná. búrẹ́dì Ọ̀yọ́. èwo tó ń gbé ọbẹ̀ wà fẹ́ náà búrẹ́dì Ọ̀yọ́ òjìbìjì òsì tó bá wà gbígbóná tẹ wá fẹ́ jẹ́ tèmi tẹ parí tẹ wá fọ́ fún wáyé. ṣé bó ṣe mọ rí gbígbóná. ibo ló fẹ́ itú dẹ̀jẹ̀ ló ń wá wọ́n ní ìtajà làwọn akọ́lọ́ mọ́jà pàdé ìjọ jẹ́ wa ayé gbẹ̀ngbẹ̀ mo wá rí pé Afasuna òun itú God. Alhaji ẹ sọ dáadáa ẹgbẹ́ Afasuna èèyàn burúkú ni aláìmoore ẹ̀dá ni Alhaji àwọn kan tẹ kàkà yẹn lónìí àwọn kan tó ń ṣọ́ọ̀kì mi ni o nítorí èèyàn máa fi gbọ̀ sílé tó fún ọ nílé ọ̀fẹ́ fún ọdún 9 kí ẹ má ṣọdún kan òun ló fẹ́ yàgò fún ọ. wọn ní aláàánú tó wá ń sọ tó jẹ́ aláàánú yẹn náà true àwọn náà ló tún ti wá máa láàánú yẹn. wọ́n fojú lórí gúngi. wọ́n ní true àwọn náà ló ti máa láàánú. Alhaji kí Afasuna kó lọ́mọdé balẹ̀ wájú ṣé wàá mi ọlọ́kọ́ máa bẹ̀rẹ̀ dọ́là tí ẹlẹ́dàá ṣé wàá mi ọlọ́wọ́ bá dáríjì yóò kú díẹ̀ káàtó adájọ́ máa kú díẹ̀ káàtó. ọ̀rọ̀ yẹn lọ fà díẹ̀. torí tí ẹ kó ń wá dá fọlù wọn ò ní jáde sọ wípé tí nǹkan bá ṣe ọ àmì Ọlọ́run. wọ́n ti ẹ̀ ní yòójú àwọn ìyẹn kò dùn ẹ̀mí ṣùgbọ́n bójú aṣọ pé ẹ̀ tó kọ́kọ́ rán ṣéwù àmì Ọlọ́run ní Mẹ́kà ibi wọ́n fi àjẹun tọ̀hún wọ́n bá tiẹ̀ jẹ́ wọ́n sì tún padà nù. ẹ wá wí tí problem tó wà bí ọ̀rọ̀ yẹn sí ó fúnra ẹ̀ wà nílé sunlé mọ́ báyìí. alájú ìyọ̀nù olúfẹ́ gbà sunlé. kí lè yín wà dé tó ọmọ fẹnu ara ẹ̀ já wáyà. olúfẹ́ gbà àwọn tó bá wà àtàkẹ́ olúfimọ̀ kò mọ̀ sí ẹnìkan kò mọ̀ sí òwò kan ti sọ tiẹ̀ ṣùgbọ́n àkàrò jẹ́ pé wọ́n á fi ṣẹ́wọ́n lẹ̀ wọ́n wá jà torí olúfimọ̀. ó wá parí ọ̀rọ̀ yẹn pẹ̀lú latest video ó wá parí ẹ̀ síbi pé now òun wá challenge Òṣùpá ó lọ sí challenge àmì Ọlọ́run. wọ́n ní nǹkan kan gbẹ́nu Afasuna Alhaji o. ìyẹn ní latest video tó fi ta pé. tó bá dẹ̀ táwọn kan ló ń tì lẹ́yìn àwọn tó ń tì lẹ́yìn àwọn náà ni wọ́n padà bá kẹ́dùn ṣé bí wọ́n ní abanidébẹ̀ wọn kì í bá ní dá. kí wọ́n ní dá Alhaji. ó lọ wá challenge Òṣùpá àtàmì Ọlọ́run pé ó ní ká pé lóòótọ́ lóṣùpá bá lóògùn kó wá fóògùn yẹn sùn báyìí òun ti challenge. ó ní ká pé lóòótọ́ ni àmì Ọlọ́run bá lágbára lásìkò tó yẹ kó ọmọ wẹ̀ tí ó bá bẹ̀bẹ̀ Alhaji àwọn ọ̀rọ̀ tó ń gbé tàrí o.
alẹ́ máa rò bí i pé àfàsùn náà pé ó ti ń kú jẹ́ káàtó láti ràn ọpọlọ irọ́ ní alájì kò wọ depression kankan alájì. tọ́lá kan dàpọ̀ pé bóyá depression ló ṣe. alájì kò wọ depression ọkọlọ́mọ jẹ́ kí ọmọ aráyé máa ṣe rí wa ni. òun fẹ́ dúró lórí pé alájì ọlọ́mọ jẹ́ kí ọmọ aráyé máa ṣe rí wa ni. àmì o ok pé bóyá akẹ́ tó mọ̀ nípa wọn. tó bá fi dúró lórí pé tó bá jókòó ní Òṣùpá ní kó wà lò. bẹ́ẹ̀ ìyá ṣé olè adé torí pé ó ti rí wọn tán. ẹ ká sàn á kú ọjọ́ ajé yìí. ok ibẹ̀ sọ yé mi pé tó mọ̀ nípa wọn. bẹ́ẹ̀ni ó wá fẹ́ fi máa fi sáìtì àṣírí jáde tó bá jẹ́ ògùn lógún ó mẹ́ ẹlẹ́gbàgbẹ́ káàbọ̀ sórí ètò. àwa nìyẹn o á kú ọjọ́ ajé òní. àwa nìyẹn o ọ̀rọ̀ rẹ o. ẹkùṣẹ́ ayé bàbá mo kẹ́yìn náà o. mo kì í sà. ẹkùṣẹ́ mo dẹ̀ kí àwọn ìyàwó mo kí angeli lọ́lí mama mo kí mother general mo kí angeli gbogbo wa mo dẹ̀ kí angeli alaji. ẹ ti ẹ dẹ̀ máa sọ dáadáa tẹ́lẹ̀ ẹ ti àwọn sọ di pàṣẹ ṣé ìyá àbàtàwọn ayé bọ̀bọ̀ ṣé ẹ ti ní tìǹní. mo ti kí áńgẹ́lì yín. ẹ jẹ́ ká ṣe ní bó ṣe yẹ kó ṣe bó ṣe yẹ kó ká má bàrà bá lápá kan sí. ọ̀dà bí àṣà ayé bọ̀bọ̀ ọ̀dà. mo kí ọmọ ìyá wa mo kí ọmọ bàbá wa o mo kí gbogbo ara lé aláàjì mo kí ẹ̀yin náà lẹ́ẹ̀kan sí ẹ ṣùgbọ́n ẹ kú gbogbo gbà ẹ kú ṣàtàrọ̀. tẹ́rí eléyìí tún gbé wa ló wa ti tweet ẹ ní last week. bẹ́ẹ̀ni. bọ̀ kò díìpù tó ìjẹ́ tó wá gbé wá lónìí. èyí máa sọ kí nìkan fáwọn èèyàn pé ṣe rí tó bá pèèyàn ní ìkà òkè rí bẹ́ẹ̀ ìkà òkè rí bẹ́ẹ̀ pé ó ti túbá. ó ti ṣèkà ni ó ti wá lóhùn ní ṣe bẹ́ẹ̀ mọ́. ìkà òkè rí bẹ́ẹ̀ tàlájì ṣe rí lẹ́bù kàyé ló lè má tó bó ṣe wà tẹ́tẹ́lẹ̀ kó tó rí bẹ́ẹ̀ bọ̀ ìkà sì ń gbénú ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwà kàyé sì máa jẹ jáde. definition ìkà èèyàn nìyẹn. ṣe rí àfáàsùn náà àbíkí náà pé àfáà tí ọ̀rọ̀ ṣí mọ́ lórí. àfáàsùn náà. tábà gbé wọn àti bàbá àti sẹ́gbẹ̀rẹ̀ wọn. ibo lẹ́yìn wa tún gbà lọ yìí wọ́n ní wọ́n jìnnà. mo ń gbádùn ọ̀rọ̀ yìí. tó bá jọ wọn la fi ń wé wọn alájì. bẹ́ẹ̀ni. wọ́n ní wọ́n jìnnà síra wọn. nínú ayé yìí tí èèyàn bá ń gbọ́ ẹjọ́ apá kan tó fi ń dájọ́ tí yóò bá ṣọ́ra èèyàn tó máa gbèsè sí ni. iná ajá nàmọ́ lè yẹn lọ. ṣẹ́rí èmi ò mọ nǹkan tí wọ́n jọ papọ̀ mi ò mọ nǹkan tó wà láàrin wọn mi ò mọ bọ́ ṣe pàdé. ọ̀rọ̀ tí a ti gbọ́ lẹ́nu a tàdé gbọ́ lẹ́nu bí alájì ṣẹ́rí kí àmì ọlọ́run ṣé wà àmì ọlọ́run kọ́ bá tẹ̀ wá sí ìkọ̀kọ̀ mọ́ kéèyàn gbá ẹ̀ sílé fún odidi 9 years. 9 years ọdún mẹ́sàn-án. kò sí nǹkan kékeré o ibù kó má fún ẹ lóúnjẹ nígbà pọ̀ tí ẹ̀ ń sùn lábẹ́ ẹrú òun jí òun jáde òun padà wọlé òun sùn fún odidi 9 years. wọ́n tún wá ní jíjẹ àti mímú tó tẹ̀lé. alájì mi ò rò pé nǹkan tó wà fún yẹn kẹ́ni ẹ kó tún sọ nípa irú ẹni bẹ́ẹ̀ ni negative. tó bá tiẹ̀ wà láti pé irú ẹni bẹ́ẹ̀ yẹn ṣẹ̀ wà á tiẹ̀ wá wọlá dáadáa yẹn wà á sì fi pa àṣìṣe yẹn rẹ́. lọ́ọ̀lì màmá ẹ ṣe o lọ́ọ̀lì màmá ẹ ṣe o mo tún rántí àsìkò ìfidúpẹ́ lọ́wọ́ ni o ọ̀rọ̀ 9 years lásán ìwé fi rántí. ó kọ́ bí sọ fún yín pé ìkà òkè repent ìkà nìkan máa jẹ́. ìkà ló ń gbó nípa. nígbà tó ń push narrative ní last week nísìn ṣé wàá pé 2 out of 100 nìkan tó sọ ní last week. bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ bí 2 over 100. ẹlẹ́gbàgbà irú voice tàti ẹ̀ ló wà lọ́wọ́ wa yìí tí ẹlẹ́gbàgbà kan máa gbọ́. voice note tí òun ṣe in fact ó yẹ kó play yẹn síta ó yẹ kó play yẹn náà síta. ó dùn mí pé ẹ ní fẹ́ play ẹ ni. toró wò play ẹ. alájì ilé ayé yìí wọ́n ní tí tẹ́ bá ń wá available tẹ́ ẹ rí ẹ máa lo available yẹn fún ara ẹ as a means ni. now òun ti ṣe tiẹ̀ ó ti blow lórí social media ọ̀pọ̀lọpọ̀ èèyàn ogunlọ́gbọ̀ èèyàn ti nẹ́mu ṣé wà lọ́wọ́ ẹ níyàn burúkú. bẹ́ẹ̀ni. ó wáyà kí wọ́n wá padà wá play tiẹ̀ náà so kó wá ṣe ní check and balance. kó dẹ̀ náà létí bó ṣe gbélé wọn bó ṣe mọ̀ṣùpá tú wọn bó ṣe máa láàánú rẹ̀ tú wọn. kẹ́rí bí àwa ṣe ń sọ yìí àwọn èèyàn á gbọ́ wọ́n á wò pé bóyá súnmọ́ àmì ọlọ́run la ṣe take side wọn. bẹ́ẹ̀ni. táwọn èèyàn náà bá gbọ́ voice note yẹn tó dẹ̀ pé ohun tiẹ̀ náà hàn bẹ́ẹ̀ tó bá rí damage tó ti cause ní ọ̀dọ̀ Òṣùpá tó tún wá cause lọ́dọ̀ ẹni yẹn gbogbo ọdún bá ti tẹ́tẹ́lẹ̀ pé bóyá wọ́n fi àjẹ́ náà bí wọ́n lépa ẹni wọ́n á ṣe wá mọ̀ pé lóòótọ́ òun lèèyàn aláìda èèyàn. lóò ọ̀rẹ́ òjò mi lójú ìgbà tó sọ fún pé ó fẹ́ fẹ́ ara tẹ̀tẹ̀lẹ̀ ṣé èèyàn gidi ló kọ́ dáìjì ni o ṣé èèyàn gidi ló fẹ́ ara. ẹlẹ́gbàgbà ṣé ìkọ́ mọ àjẹ́ńdà ẹ̀. ṣé o kàn tiẹ̀ narrate story pé tán fi mọ̀ táwọn nìyẹn ni pé ńgbà tí àwọn kan sọ tó jà wọ́n mọ̀. bí àfàsùn náà ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ kò sọ ní sọ pé òun ti ẹ̀ gbélé wọn fọ́jọ́ kan rí. ìyẹn ló ṣẹ́rẹ́ mi nítorí àìmílẹ̀ nù bẹ̀ ojú ilé yẹn lọ. ilé. bó ṣe wà yẹn ó yẹ kí àmì ọlọ́ọ̀ mi ò mọ̀ bí wọ́n social media person làwọn náà ó yẹ kí wọ́n ju voice note yẹn gan síta so káwọn aráyé náà wá check and balance ẹ pé kán wá wọ ẹni tó sọ pé tóun bá kú o
kí wọ́n mú àwọn o now gẹ́gẹ́ bí ìgbọ́dá ìbọ̀bọ̀ sọ tábí ọlọ́run bá lè yọ ọ̀rọ̀ yẹn jáde tọ́wọ́ kí bóyá àwọn òṣèlú social media person ó yẹ kí wọ́n sue àlàyé yẹn sí kọ́ọ̀sì ni. ok ìtayé bọ̀bọ̀ sọ náà nìyẹn. ó yẹ kí wọ́n sue ẹ̀ sí kọ́ọ̀tì tí wọ́n bá sue ẹ̀ sí kọ́ọ̀tì inú tèmi kò ní yọ sí wọn. ó parí ọ̀rọ̀ parí bí èmi náà ṣe sọ. ọ̀rọ̀ parí o. ó yẹ kí wọ́n sue ẹ̀ sí kọ́ọ̀tì now àwa mú evidence bóun ló sọ wípé àbẹ̀lọ́ pa tiẹ̀ jẹ́ kó tó pa. bẹ́ẹ̀ni ẹ wá wo another thing ọmọkùnrin kan lọ forí ara ẹ̀ jálẹ̀ agbọ́n. kò forí jálẹ̀ agbọ́n èèyàn burúkú ni Alhaji kò forí jálẹ̀ agbọ́n. ó tún fi kinní kan kún gbà tó sọ̀rọ̀ ó láì mọ iye ọ̀rọ̀ àṣírí tó ṣùpá sọ́pà mi ọlọ́run tẹ pé tó omi ìgbébó ṣùpá ṣe ń bá sódẹ̀ rìkọ́dù ẹ̀. kíni ẹ̀ ò dáa. Alhaji kò sí ẹ jẹ́ ló parí ọ̀rọ̀ wọn. kẹ́rì tó wà tó ṣùpá Alhaji tó wà tó ṣùpá wọ́n jọ play ara wọn ni. ok bẹ́ẹ̀ni. ok mi ò lè sọ púpọ̀ sáàrin yẹn. ok wọ́n dájọ́ play ara wọn ni. wọ́n jọ play ara wọn ni because òṣùpá náà lè ti dá ìpè òun ò rọ pé kó ló máa bá àwọn kan. ṣe é kò play ẹni pé ó tiẹ̀ play voice tó ṣùpá bí tó ṣùpá ti rán nìkan ó play voice ẹ̀yin náà imagine ó lè play voice note tó ṣùpá bí tó ṣùpá ti sọ fún pé yá lọ gbé ní social media lórí yá ló máa pariwo social media. wọ́n jọ lora wọn ni bọ́ tí bàbá yìí. òun wà play bí tó ti sọ̀rọ̀ àmì ọlọ́run fún ṣùpá. ẹ̀rù náà ló sọ̀rọ̀ kó wá tiẹ̀ sí kó wá swear sí court so ìwọ ló sọ pé èmi mo pààyàn. that is it. that means pé ó ní complete evidence. ó ní complete evidence ni bẹ́ẹ̀ni. tó bá wá swear sí court tó bá wá bẹ̀rẹ̀ pókè lágbájá ó ṣojú ẹ kí ni evidence tó lè fi báàkì ọ pé lóòótọ́ ẹ̀lì ìkálẹ̀ ìrànlọ́ sẹ́wọ̀n àbí káàdì ìdájọ́ bó ṣe jọ́ àti bó ṣe fẹ́ ní. gbogbo ilé akọ àwọn kan tẹ́kẹ́ tó lè kú náà lọ́gbọ́n ni. lóòótọ́ ni kí bàbá evidence àlájì ìdí ìwé òfin sọ wọ́n á pé fóun náà náà. ẹ̀wọ̀n nìyẹn. bó ṣe yẹ kó rí ilẹ̀ ẹlẹ́dẹ̀ kò gbọdọ̀ lọ láì jìyà. tí ẹ̀fọ́ ọlọ́pàá lọ bí ọ̀pọ̀ bá jẹ́ pé ṣé ìka kò ní bẹ́ẹ̀ ṣe lè ṣe ká kí gbogbo kó sábà wá sọ́dọ̀ tiwọn on a platter of gold láìpẹ́ tí kàwá nìyẹn o. wọ́n máa rí gbogbo ẹ̀tọ́ wọn right mi ni wọn ò fẹ́ mọ̀ nǹkan tí ẹni tó ń ṣe bẹ̀ fún ọ tó ń pass through. Alhaji èmi ti help yàn níwọ̀n bá tágbára mi ká tó ta bá ń sọ ọ̀rọ̀ yìí a máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni Alhaji mo ti help yàn rí for like 6-7 months. ẹbí neighbor mi lẹ́ni yẹn níbi tí mo bẹ̀rẹ̀ ojúmọ̀ kan tí mo bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ neighbor mi ni tí mo bá dáná màá fọ́ ìyàwó mi pé kó dáná wọn mọ́ oúnjẹ. tábà ní ẹsẹ̀ ráìsì lé bí ó tẹ̀ ju gìríkà kan lọ màá ní kó pù lọ fún wọn káwọn náà sè. ó wá ní ìjọ kan wọ́n máa yẹ wá rán ọmọ ẹ̀ wá pé kó wá gba ráìsì ọ̀dọ̀ ìyàwó mi. ìgbà tẹ́ wàá fún. náà ọmọ náà wá wá. ok kò wá sọ́dọ̀ tí kò wá béèrè. kò wá wá nítorí ara tì í pé ó ti jó gbogbo ògbà. ok tó ti yẹ ní ó wá padà lọ sọ fún ìyá ẹ̀ pé wọ́n sọ pé owó pọ̀ láwọn pé àwọn ò tí ì gba sálárì. ojúlóde ń ti ọmọ pọ́ ti di gbogbo ìgbà. bẹ́ẹ̀ ni so àṣeyẹ yẹn wá mú. ẹ tẹ́ ti ń fún ní nǹkan tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni ṣé ni ebi àwọn ọmọ àkọ́kọ́ wá àwọn ọmọ tó ṣẹlẹ̀ àwọn ṣáà rí pé wọ́n máa yẹn tá bá gbé ìbọn fún ọ máa rí kẹ́ẹ̀tì ẹ̀ kò sọ fún àwọn pé kó máa wọlé pé ọ̀fọ̀ tí wọ́n nìyẹn so after 2 years ló wọ́n sọ fún àwọn pé nítorí pé òun jẹ́yàn Ọlọ́run ni o. after 2 years wá jẹ́yàn Ọlọ́run. kí láì kó òun ṣe. nígbà wọn bá ti pàṣẹ wájẹ́ tipẹ́tipẹ́ pé torí pé òun jẹ́yàn Ọlọ́run ni pé kíkà lòun ni. kí láì ṣe fún. látàrí ọmọ tí ò wá bá wọn. nígbà wọn bá ti pàṣẹ wájẹ́ pé òun rọ́mọ wá last 2 years pé dípò wọn ò ní kankan lé nígbà àwọn sọ fún wọn mọ̀ wípé àwọn ò tí ì gba sálárì pé torí àwọn onímọ̀ kọ́ta fẹ́ fún àwọn. ẹyin fún kò jẹ́ kí bó ṣe rí yìí kò jẹ́ kí bó ṣe rí gangan nìyẹn kí wàá lẹ́sẹ̀ tí ẹ̀ṣẹ̀ wọn ló wà bẹ́ẹ̀. ètò ìmọ̀ sọ fún ibi ṣe rí ìkà ò lè ever repent. abẹ́kẹ̀ta yìí bọ̀ kọjá pé bó wulẹ̀ ṣe rí ẹ̀ṣẹ̀ wọn ló wà bẹ́ẹ̀ ká tó wá sọ pé ọmọ kò tiẹ̀ wá wá. ìyá mi wá ní kó lọ pé ọmọ ẹ̀ wá pé wá ìbọn oníjàmbá kan tó wá ìbùkún kí kó má sì kọ́kọ́ pé ìbọn abẹ́ jẹ́ pé òun á gbọ́ pé sí méjì lẹ́yìn ọ̀wọ́ wa mú mi lọ́kùnrin pé kí ni yóò tó. ẹ mọ̀ pé ìyẹn ló fa gbogbo àwọn àánú mi tó wọlé fẹ̀yìn ẹ ṣáà máa dúpẹ́ lọ́wọ́ lọ́sí. mọ̀tọ́ mọ̀ wá dé ìyá mi wá bí lọ́wọ́ wá pé lóòótọ́ ni mọ́mí òun rán òun o nítorí ìyá ẹ̀ pé bọ́ọ̀sì ó ti di gbogbo ògbà ó tún ti òun lòun ṣe sọ pé àdá àti ìgbésàlá pé òun ò débi báyìí. ọmọdé sì làkàì táwa nípa ọ̀rọ̀ làkàì lọ́mọ sọ. pé ojoojúmọ́ jẹ́ àwọn. ọ̀yá o. tí a bá ṣe pé òun mọ lọ́hùn. ọ̀yá kẹ́ ẹ ní tó. after 2 years. ọ̀yá kẹ́ ẹ ní tó ìyá fàdé yìí olóró ọ̀yá ẹ wá gbàgbára ọwọ́ yín báyìí. ẹ wá rí pé ẹ wá dúdú ti máa rújọ wá dé kó tó wá di kó wá bá wa yẹn àgbà àwọn tó wà rújọ fún yẹn tó wọ́n bá wa pé ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀ àwọn náà ti rí wa gẹ́gẹ́ bí aláìda. agbẹ́yìn. wọ́n yà kó ṣe sọ pé ó yẹ kí àmì Ọlọ́run kí wọ́n sùn bọ̀bọ̀ yìí. kan sún ẹ̀ sí court. ok. so submission ìbí ni Alhaji yẹ báyìí kí n waste time. ẹ ṣeun ẹlẹgbàgbà ẹ ṣeun ayé gbẹgbẹ. Alhaji. ṣé ìyàtẹ̀lẹ́ gbàgbà ẹ kọ́ra yín ni àbí. rárá o Alhaji ṣe rí gbogbo ọ̀sẹ̀ tó kọjá yẹn Alhaji tí kí ni àwọn èèyàn yàtọ̀ pẹ̀lú nǹkan tí ẹni yìí sọ. ẹni pé síbẹ̀síbẹ̀ ẹni pé ẹlẹ́gbàgbà sọ̀rọ̀ kan wọ́n lọ́rọ̀ títí ẹ̀ pẹ̀lú ṣùpà wọ́n ní èyí ò tiẹ̀ fi gbọ́ ara kan ọ̀rọ̀ títí pé. ṣùgbọ́n ọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú ṣéwà mi Ọlọ́run mo dẹ̀ lẹ́kọ̀ọ́ kan tí ẹlẹ́gbàgbà sọ pé àwọn mìíràn tún rí pé à ń sọ́pọ̀tì ṣéwà mi Ọlọ́run torí irú àwọn yẹn irú ìwà tá a bá sun náà ní làwọn náà ní lọ́wọ́ Alhaji. ọ̀rọ̀ tá à ń sọ sí
ṣé ọ̀rọ̀ gbangba ni ṣé bí tó wáyé pé rọ́ọ̀nì káfà súlẹ̀ dẹ̀sọ̀ àfà súnà kó dẹ̀ jáde pé irọ́ pé ìgbọ́dọ̀ wọn rí o wọn náà challenge kó wá sọ wọ́n nítorí pé àwọn ti kọjá social media kan mọ́ lójó wọ́n ní ìsìn wọ́n ní asọ́sì tàbáyì kó wá challenge àwọn kó wá jáde sọ pé irọ́ làwọn pa kó wá sọ pé òun gbé bẹ́ẹ̀ ni. kò ní sọ bẹ́ẹ̀ torí tí wọ́n tó lè sọ pé àwọn tó challenge kó sọ pé òun gbà. ṣe pé àwa rìpọ́ọ̀tù nǹkan tí ṣé wà ní ọlọ́run sọ fún ṣe pé ẹ tó bá nílà ká ìtùbá tẹ́tí àwa ò sọ pé tó lọ láàrin àwọn méjèèjì ṣé wà ní ọlọ́run ló jàre ìtawà sọkọ yẹn sáìdì tàmí ọlọ́run tí wọ́n sọ fún wa òun làwa jíṣẹ́ fáwọn èèyàn àwa jíṣẹ́ fún tó ètò lọ tàmí ọlọ́run sọ rèé o tí àfàsùnfà irọ́ omi ìgbébẹ̀ rí kó wa sọ bẹ́ẹ̀ bọ́ ṣe ní àfẹ́yàwó fún kọ́ irọ́ ni wọ́n fẹ́yàwó fún mi o bọ́ ṣe ní true àwọn ló fi mọ òṣùpá kó wá ní irọ́ ni kò rí bẹ́ẹ̀ o bọ́ ṣe ní true àwọn ló fi mọ aláàánú kó wá ní kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn kan yẹn kó wá sọ bó dẹ̀ ṣe ní àwọn pa ẹnìkan kó tó wọn àfẹ́ kó tó tẹnumọ́ rẹ̀ kó wá dìfẹ́ dẹ̀ náà mo ṣe mọ ọ̀rọ̀ pípa yẹn ló ti mórí kó dùn wọ́n ju pé nígbà tí ìbá owó sùsùn tó wà láwọn pa yẹn. tí ó tó bá dùn máa wà nù àwọn oníṣẹ́ pé kálọ̀ ọ̀pọ̀lọpàá kálọ̀ fi gbé kọ́kọ̀ tì mọ́lé káwọn fà lẹ̀ sí court torí mo sọ níbẹ̀rẹ̀ pé Alhaji yìí tó ń gbìyànjú bí ojú báyìí náà lọ. ẹni tó bá yẹ pé kò tí ì dúró dáadáa tẹ́lẹ̀. ara àwọn afọ àtọ̀jọ́ pé bí ṣéwù àmínà wọ́n ṣe lọ kírísítẹ́nì ṣe wá sí inú àwọn afáàmì odò sí. dáadáa èèyàn mélòó ni ìwà lè dùn. inú àwọn afáàmì odò sí kan lọ ríru ìṣẹ̀lẹ̀ báyìí ṣé kò ní di nǹkan mi Alhaji ni. yóò di nǹkan mi o. àwọn adúgbò kò tí ì di nǹkan mi Ọlábí sọ pé ṣé wà mí Ọlọ́run wọn àwòrán fojú fún ọ̀rọ̀ yìí kí wọ́n charge sí court. ìgbésẹ̀ kì í ṣe torí tó nìkan o Alhaji kéde torí tó nìkan torí àwọn kọ́ńtẹ́ kéde tó yòókù bí ẹgbẹ́ tọ́mọ́ bá àwọn orí opportunity láti ṣe ìjàmbá fún yàn. ẹ wò sí kí ló mú wa táwọn torí àsọdùn káwa play voice nǹkan tó ń sọ nípa àmì Ọlọ́run fóṣù. torí wọn tó sọ. ẹwà ẹ tí ì bá gbọ́rọ̀ yẹn náà èyàn àrùgbà ó dẹ̀ fẹ́nu ọ̀rọ̀ yẹn lé láàrin wọn àmì Ọlọ́run sọ débi pé gbogbo àwọn ìbẹ̀rẹ̀ sí pé àwọn pé Òṣùpá ń bínú lórí nǹkan báyìí ẹ wo tó ń fẹnu kọ́ọ̀sì ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ f'Òṣùpá ni pé ó ní tí ò bá jẹ́ pé àmì Ọlọ́run wọn ní kẹ́nìkan kìlọ̀ fún òun ò bá títí sọ fún wọn ìgbà tó mọ̀ pé àmì Ọlọ́run láìkì wọn ọ̀tá wọn ni ìwọ dẹ̀ ti mọ̀ ti pẹ́ ẹ dàkún sọ ẹ kó di ìrọ̀lẹ́ ẹjọ́. nínú gbogbo ọ̀rọ̀ ẹ̀ ó ti fail nínú gbogbo ọ̀rọ̀ àfàsùnà ó ti fail. nítorí wáyé kó fi wá ṣàlùsí. ìwọ́n sọ pé òṣèlè ṣàlàyé ọ̀rọ̀ kan fọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ti pẹ́ ó dẹ̀ ń bá sẹ́yìn Òṣùpá jẹun bá a mu bọ̀ tó pé ọ̀nà jíjẹ tiẹ̀ dín bì kan lọ́wọ́ ṣẹ̀fẹ̀ pé wàá sọ fún Saheed Òṣùpá wípé ṣé àmì Ọlọ́run ọ̀tá wọn yẹn tipẹ́ o. bó tiẹ̀ mọ̀ tipẹ́ tó sọ gan ó tún ti ṣẹ̀ bẹ́ẹ̀ ó tún ti ṣe Òṣùpá bẹ́ẹ̀ meanwhile àsìkò tó yẹ kó fi bẹ̀bẹ̀ kọ́rọ̀ òtán ó mọ̀ pé ó tún da ọ̀rọ̀ sí ni nísìnyí báyìí ló tó wá bí olóòtú wá ṣe tán agbára tó Òṣùpá lágbára kó sàsùn ẹ̀yin náà wúrọ̀ ọ̀rọ̀ Alhaji tàbí Ọlọ́run bá lágbára ó ní kó sàsùn. àwọn yòókù náà fi kọ́ bọ́ náà ṣẹlẹ̀ yìí ọmọ kíkọ́ ni o ó wà á tán ní pa ní gbogbo ẹlẹ́yìn nítọ̀ lẹ́yìn ká máa ṣọ́ra ṣe. ayé gbẹgbẹ ẹ jẹ́ àlọ́ ká máa ṣọ́ra ṣe. bóun ni pando yìí ó yọ lọ àjọ yọ lọ. ẹ fún lẹ́ràn jẹ́ o. lágbọ̀rọ̀ náà. ó ti yẹ ẹ mọ yàdéhùn. ẹ mọ fọlọ́ bẹ̀ yín o. mo sọ lórí rédíò ni. àìgbọ́dọ̀ tó sọ lórí ayé. tàbá kò lè rédíò àdéhùn alẹ́ yẹ. ṣe é pé abala kejì ètò ń bọ̀ bàbá Mohbad tí ló ń fẹ́ sin ọmọ. sísọ tí mo sọ lórí rédíò káyọ̀ fi rí mi pé bẹ́ẹ̀ ni mo rí. ẹ wá fẹ́ dàbí àfàsúnà. ẹ bọ́dọ̀ pariwo jáde lórí social media bí èèyàn gidi èèyàn bú sí. ẹ ń bẹ̀rẹ̀ alẹ́ fẹ́ fún lórí rédíò tẹ́ ẹ bá fún mi lẹ́yìn rédíò. èmi ṣe èèyàn bú. tẹ́ ẹ bá fún mi. ẹ ti jáwé èèyàn gógó. gógó mo gbá àwọn èèyàn èmi ò fi bá àwọn èèyàn jẹ. ok ọtí dàbò ẹ sá fi mi jẹ tèmi mọ ni ẹ fún jẹ n padà jẹ sí fáwọn ìtàbàdì padà wọlé pẹ̀tọ́ ayé gbẹgbẹ fún mi lẹjà jàbẹ ẹran jẹ o. ẹ ní bàbá mi fẹ́ sí ọmọ. ọ̀rọ̀ kan ṣe ni. gbogbo ara lé à ń padà bọ̀. ẹ ṣe ń wo ẹ̀yà lára wa. mo tọ́ jẹ́ pé yóò sọ pé òun fẹ́ rí ìzókòó tó ṣọmọ ni àlọ́ kankan àlọ́ kankan. ibùdó àtúntò lórí tó àpàdàbọ̀ àpàdàbọ̀ bẹ́ẹ̀ ṣe wẹ́kú kàrí. ìròyìn ayọ̀ ti wọlé tó gbogbo ẹni tó ń gbèrò láti ṣèrìn àjò lọ sí Mẹ́kà àti Umrah ojúlówó iléeṣẹ́ amúnirìn àjò Kiblatin International Travels and Tour ni ẹ máa bá lọ o àṣẹ lóòótọ́ ni wípé ẹni ó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé iléeṣẹ́ amúnirìn àjò Kiblatin ti ṣe gbáǹkọ́bì ètò kalẹ̀ fún gbogbo ọlọ́dani ẹbí tàbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ nígbà tí ẹ ó tún máa láǹfààní àti darapọ̀ mọ́ èyí yòówù nínú àgbékalẹ̀ ètò wa tí à ń pè ní executive standard tàbí economy pẹ̀lú ètò owó sísan ìrọ̀rùn Kiblatin ti wá máyé rọrùn fún gbogbo alálàájì tàbí ẹni tí ó ṣèrìn àjò lọ sí Umrah lọ́dọọdún níbi gbígba físà ìrọ̀rùn ilé ìgbé 5 star tàbí lílọ bíbọ̀ ọkọ̀ bọ̀bìnà tí ò lẹ́jà ń bá kàn nínú Sheikh Abdul Fattah Raji Al-Thaqafi ni ó máa tọ́ka darí ẹ̀mí wa lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba Allah tẹ̀ bá ti wá ṣetán láti rìnrìn àjò ọdún tí a wà yìí ẹ máa bọ̀ tààràtà wá sí iléeṣẹ́ Kiblatin International Travels and Tour ẹ lè kàn sí ẹ̀ka ọ́fíìsì wa tó wà ní Abuja Canada tàbí ìlú Èkó ní nọ́mbà 2 òpópónà Òṣòdì ládojúkọ Terminal 2 Òṣòdì ní ìlú Èkó ẹ pè sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa +234 803 915 4637 tàbí +1780 802 1142 Kiblatin International Travels and Tour ìrìn àjò rọrùn fún gbogbo alálàájì.